tí wọ́n kọ́lẹ̀ yìí ó ti bá wọn òun ló ṣe sábàbí tẹfúríkà lè ummatil islamiyya lè ummatil islamiyya kí kọ́lẹ̀ tí wọ́n kọ́lẹ̀ ó fi wá di wípé ba'du lè umma yukaffiru li ba'd wa yata'anu li ba'd li ba'd wọ́n sá apá kan lọ́gbẹ́ wọ́n sì sọ pé àwọn nǹkan wa yasubbu li ba'd li ba'd apá kan wọ́n sì bú apá kan gbogbo wa sì jọ mọ̀lẹ́yà Ànábì wa Muhammad. wa hadhihi al-fitna lam najid laha makhrajan wàhálà tí ń ṣẹlẹ̀ yìí báwo ni ò ti ní ṣẹlẹ̀ mọ́ ààrí makharaju ẹ̀ so ara máa bá a lọ wẹ́rẹ́ báyìí náà hayyakumullah hatta yati Allahu bi amrihi tí Ọlọ́run fi ló yá àmọ́ tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ Qasim òun ni pé láàrin Shia àti Sunna ìjà ẹsẹ̀ bẹ̀rẹ̀ nu báyìí láàrin àwọn Shia àtàwọn Sunna ìjà ẹsẹ̀ sí kíni ó ẹsẹ̀ bẹ̀rẹ̀ ìjà tí ò lè parí ni hayyakumullah òkè ká kọ́ mọ́kàn kú mẹ́ láti over 1000 years 1400 years àbí kílẹ̀ ń pè 400 years sẹ́yìn lọ́hùn tí ń bọ̀ wá tí wàhálà yìí ti ń bọ̀ wàhálà tá à ń rán yìí wàhálà tó ti wọ 1400 years iná ni wàhálà tá à ń rán yìí. náà nígbà tá à ń dẹ́ Muhammad kú sallallahu alayhi wa sallam Sayyidina Ali karramallahu wajhahu gẹ́gẹ́ bá a ti sọ́njọ́ ní pé anabi ń sọ wípé anabi fi rólé sí Madina nígbà tí wọ́n lọ gásùwà Tabuk anabi fi rólé pé wọ́n ni ọmọ ṣe anabi ja'alahu Rasul sallallahu alayhi wa sallam amiran lil Madina wọ́n mójútó máa jẹ́ àmírù wọn ló fi fà á tó jẹ́ pé nígbà tá anabi kú tán sallallahu alayhi ó wa ti wà sallam àwọn tí wọ́n jẹ́ tiẹ̀ fi ń wípé ìwọ lọ́kàn torí pé anabi ti fi ọrú lé má ti ẹnu táwọn bá kiri ní fújà tiẹ̀ náà ni pé àwọn tó tán sí bẹ́ẹ̀ fún wọn là anabi sọ pé kó kírun àmọ́ ti àlí anabi fóun sí Madina kọ́ máa rúlu ẹ̀ kóun fi dé káwọn fi darí ogun wọ́n máa wulẹ̀ tẹ̀lé wa wọ́n máa rúlu ogun ẹlẹ́ẹ̀kejì alul bayti lòun tá anabi sì ní la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba anabi ní gbogbo sẹ́tí mo jẹ́ gbogbo ẹ̀ sábà bí mo kọ́ yín kéwú mo fi Islamu hàn yín mo kọ́ yín lẹ́sìn mo tún yín ṣe dáadáa mo ṣe dáadáa fún yín wá fẹ̀sán kan kẹ́ ẹ san mí lẹ́sàn kan ẹ má fún mi lówó ẹ má kọ́lé fún mi ẹ má ṣe nǹkan kan fún mi lérí gbogbo tí mo ṣe fún yín illa al-mawaddata fil qurba ẹ má bá nífẹ̀ẹ́ fámìlì mi ẹ gbọ́ fámìlì mi ni ẹ bá nífẹ̀ẹ́ wọn ẹ má fi nǹkan kan ṣe wọn ẹ bá mójútó wọn ní bá lọ tán ẹnu ẹ̀san tẹ́ san mínú gbogbo fámìlì tá nàbí gbélé wọn lọ́kún wọn mójútó wọn pa gbogbo ẹ̀hún yẹn ẹ wá ní wàhálà òní ṣẹlẹ̀ gbogbo fámìlì ànábì tá nàbí ní illa al-mawaddata fil qurba ẹ sáà má bá nífẹ̀ẹ́ wọn wọ́n sì yanjú gbogbo wọn ọ̀kọ̀ọ̀kan náà mú wọn kún lẹ̀ ẹ wá ní fìtínà òní ṣẹlẹ̀ báwo ní ti ṣe túrú òní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti báwọn tọ́lọ́run tún sọ pé innama yuridu Allahu liyuzhiba ankum ar-rijsa ahlal bayt wa yutahhirakum tathira àwọn náà ni alul bayti tọ́lọ́run sọ mẹ́rin alul bayti àwọn márùn-ún náà ni Annabi Ali Fatima Hasan àti Hussein Allahu akbar àwọn alul bayti náà ó ti àwọn àyà ń bẹ tó wà rádátí lórí tafdilu Sayyidina Ali karramallahu wajhahu tá Ànábì tó yẹ pé àwọn àyà tó yẹ pé eré àlí àwọn àyà ọ̀rọ̀ àlí ní sọ kalẹ̀ Ànábì wa kú tán wọ́n gbókù àrùkú Ànábì bẹ̀rẹ̀ báyìí wọn àti ìsìn àwọn Sayyidina Ali bẹ̀m̀bẹ̀ Abbas bẹ̀m̀bẹ̀ àwọn kìbáru sahaba àwọn kọ̀kan bẹ̀m̀bẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n jẹ́ aráalé Ànábì àwọn alul bayt gbogbo wọn ni wọ́n ṣe bí wọ́n ti wẹ Ànábì lọ́wọ́ àwọn tó lòkú gan ẹ gbọ́dọ̀ àwọn gan wọn ní access sí lóko òkú Ànábì òkú gbogbo àlùmọ̀ ni kì í ṣẹnìkan lóní àmọ́ kò sí bí wọ́n ṣe jẹ́ ti gbogbo ayé tí ó yọ ọmọ rẹ̀ kalẹ̀ tí ó sì yọ ẹbí ẹ̀ kalẹ̀ èèyàn lẹ́bí ẹ gbọ́ bẹ́ẹ̀ bá ní president wa ní ìsìnká ní president kìí ṣe bàbá ẹnìkan bàbá gbogbo Nàìjíríà ní bàbá gbogbo Nàìjíríà lóòótọ́ ó ti wà ó rí wọ́n sí ń complain bọ́mọdé sí ń gùn wọlé ṣe ọmọ bẹ́ẹ̀ bàbá gbogbo ní bàbá ọmọ ẹni olórí wa ní jẹ́ àmọ́ bàbá àwọn ọmọ rẹ̀ ni so àwọn Sayyidina Abubakar àti Umar àwọn ń bẹ ní Sekif táwọn ń ṣètò bóòlù àwọn ó ṣe yan khalifa àyíbẹ̀kọ́ wọ́n wá yàn bẹ́ẹ̀ tí àlí òun ní bẹ́ẹ̀ tí ò sí bẹ́ẹ̀ àlí bẹ́ẹ̀ ní Sayyidina Ali ní Fatima fi yarí wípé ogún bàbá àwọn ni àwọn Abubakar sọ fún Fatima wípé Ànábì ti sọ wípé àwa ma'ashiral anbiya la nurasu ma tarakna Allahu akbar àwa Ànábì gbogbo àwọn Ànábì Ọlọ́run tá a bá fi ilẹ̀ nìkan ejogún ẹ̀ kí ejogún tí wọ́n pín ó ti bọ́n bá ti ẹni jóbi tó wọn lè jẹ́ àlíbalẹ̀ bàbá wọn jẹ́ bọ́kọ̀ ọ̀hún rèé ṣe bí ẹbọ́kọ̀ ọ̀hún yìí alul bayti lòun náà àbúrò Ànábì ló tún jẹ́ Allahu alaihi wasallam títí tí Fatima fi wá jáde láyé kọ̀ yọnu sí Abubakar àti Ali eléyìí tí ń sọ yìí kìí ṣe tíra Shia Ibn Qutayba sọ Ibn Qutayba sì ní Sunni ni kọ́dà má sí àbí Wàhábíyà lọ́wà ní àkídà àti fíkíù
òun sunna ni òun àti Umaru Ali barakallahu mistake no Fatima yọ́nú sí Abubakar àti Umar tí Ali mo pe tẹ́lẹ̀ Umaru ni ahanu Fatima yọ́nú sí wọn tó fi kú Fatima yìí sọ wípé tóun bá ti ń kírun tán báṣubá lọ́lọ́wọ́ òkì ni bí ìṣá yìí ni ọ̀kan nínú ẹ̀bọ́n bá ti ń kí tán òun máa ṣépè láàrin méjèèjì ni wọ́n dẹ̀ kọ̀ yẹn lẹ́ wọ́n dẹ̀ kọ́ lẹ̀ sínú àkọọ́lẹ̀ tíra àpàdà yẹn ní kọ̀kọ́ yóò náà tààkà nígbà tá a bá tún jòkó báyìí táwọn bá kiri wọn lọ lè bá Fatima ńlé àti Umaru wọn sálámà wọn wọlé báyìí tá a lè dáhùn sálámà tán wọlé Fatima ọkọ̀jú sógiri ni ó lóun ọ̀fẹ́ rí wọn. ó ní sẹ́bẹ̀ gbọ́ àdìsí lẹ́nu bàbá mi ti ń sọ wípé ẹni ọba Fatima bèdè àtún mi nì má ní àgìdọ́bà ni ẹni bá mú Fatima bínú ó mú mi bínú nù ni. àyíbẹ̀ wà má ní àrùdọ́ ni ẹni bá mú mi Fatima yọnu ó ti mẹ́mi ànábì yọnu ẹgbà ọláwọn gbọ́ Fatima wà ní yọnu sí ń bínú sí yọnu sí. èyí ń lọ báwọn Ali ò lè ṣe bíyà fún Abubakar àfìgbà tí Fatima kú tán kálí ó tó ṣe bíyà fún Abubakar lẹ́rí ẹ̀ ọ́sà wá sí báwọn tó já pé Fatima lọ láì yọnu sí Sayyidina Abubakar àti Sayyidina Ali àti Umaru Ali òun ni ń bẹ lọ́kàn mi púpọ̀ gẹ́gẹ́ bí pé orí ẹ̀ láti ń sọ̀rọ̀ yìí àwọn eléyìí ń bẹ lákọọ́lẹ̀ tíra agbọ́dọ̀ kàáfáyé torí kíkà náà kàáfá wa náà láfi mọ̀ láfi tuntun tíra wò láfi lè wò ọba yẹn kan bá bò tún òjò dọ́dọ̀ wa ni àníma ń gò tilẹ̀ dọ́dọ̀ wa yọ dọ́dọ̀ àwọn jílù tí ń bọ̀ wa náà mo wá ti máa àwa ara sa rẹ̀ nu. àmọ́ kí wàá fíkìrà àti wà lérí ẹ̀. a wà sọ fíkìrà lérí ẹ̀ a bọ̀ wá fíkìrà àmọ́ ká tó sọ fíkìrà a gbọ́dọ̀ sọ àwọn nǹkan tó ṣẹlẹ̀. àkàrà torí àwọn tí wọ́n kọ́ tiẹ̀ kán lè gbé mọ́. a sọ fíkìrà wa lórí ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run. nígbà tí Ali gbogbo wọn kú tán Umaru jẹ Usmanu kú tán òun ni Ali lọ́wọ́ afẹ́ dìde òun ti ní sùúrù tó ogun bẹ́ẹ̀ ti ń ṣe náà tẹ́ ń jẹ́ òun wò yín náà ni nígbà ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ ti ṣe ọ̀dà èmi lọ́kàn Ali ń wí pé ẹgbẹ́ kìíní yìí wá èmi lọ́kàn Ali ń pè mí lọ́kàn Muawiya dìde bùnà Abi Sufyan lọ́yẹ̀ pé nígbẹ̀yìn lọ́yẹ̀ sẹ̀wọ̀n ìsìlámù kọ́ ọmọ bí ìsìlámù ṣe pilẹ̀ ọmọ gbogbo wọn ṣe ń ṣe wàhálà ìsìlámù wọn ṣe ń jagun wọn ṣe gbogbo ẹ̀kọ́ mọ́ nígbà tí gbogbo nǹkan rọ̀ṣọ̀mù tán náà ló ń wọlé lọ́yẹ̀ pé bàbá tó bí jagun against Ànábì dáadáa sallallahu alaihi wasallam òun wá dé òun ló wá jẹ́ alátakò fún Ali ìtàrọ́dọ̀hù ọ̀takò náà ó wá takò Ali èyí ń ní awwalu khilaf wa awwalu nisa bayna Muawiya wa Sayyidina Ali karramallahu wajhahu àmọ́ ń dàbí tí Muawiya gẹ́gẹ́ bí kólóṣèlú ni ọmọ nípa siyasa politics èmi tó ń wá gbé sí lábẹ́ ni wípé Sayyidina Usmanu tí wọ́n pa tó kù yìí àwọn gbọ́dọ̀ wá di ẹni tí ọpa alkisos nakitasu mina lẹ́bí kọ́tàlá Usman ẹni tó pa Usmanu àwọn fẹ́ gbẹ̀san lára ẹni tó pa orí agbẹ̀san èyí ń ní ẹni tó fi ṣe àzáàsù ìdìde rẹ̀ against Ali àwọn sì fura pé Ali ni wàlẹ́ alùpùpù mímọ̀ ẹni tó pa Usman ọ̀tá yọ ọ̀dọ̀ wọn náà àwọn náà wọn bẹ́ẹ̀ di kíní kan tí ń fi ń dún Ali ọmọ kankan pẹ̀ wọ́n wọ́n bẹ̀m̀bẹ̀ láàrin bí ọdún kan lérí yìí ní Abdullahi ní gílan kòkòrò Talha ibn Ubaydillah àti Subayr ibn Awwam àwọn méjèèjì wọ́n wá pàdé ìyá wa Aisha ní Maka wọ́n ti pàdé Maka pé ìyàwó ọ̀gá rẹ̀ wọ́n bá lè àwọn wa bá Aisha sọ̀rọ̀ wípé a gbọ́dọ̀ wá di ẹni tó pa Usman Ali ni a sì fura sí Aisha sì ti ní Ali sínú tẹ́lẹ̀ àkọọ́lẹ̀ là ń sọ àwọn bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ bó ti wà nù àkọọ́lẹ̀ nù àwọn bọ̀ wá sọ̀rọ̀ lórí ẹ̀ yàrá wa Aisha sì ti ní Ali sínú tẹ́lẹ̀ àmọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àlùsùnnà àwọn wípé kìí ṣe torí èyí ni Aisha fi dìde against Ali Aisha fẹ́ ṣàtúnṣe ni àwọn Shia ní rárá kò fẹ́ ṣàtúnṣe ó fẹ́ jà against Ali torí pé ó ní Ali nínú tẹ́lẹ̀ níbi ọ̀rọ̀ hifuku àdísòlè hifuku ó ní Ali lọ sọ fún Ànábì wípé ká Ànábì ọkọ̀ òun lẹ̀ Aisha Ali lọ sọ fún Ànábì kọ́kọ́ òun lẹ̀ ó ti yé báwọn ó ní torí èyí òun ní Ali nínú àtà àwọn Shia nígbà tí Ali kú wọ́n ní yàrá Aisha wọ́n ló sì fẹ́rí kalẹ̀ sùjúdù ṣúkúrù fọlọ́n pé òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ọ̀tá àwọn kú báwọn sí àti kọ̀yìn kalẹ̀ nù àmọ́ yàtọ̀ fẹ́ yìí táwọn ní alùsùnnà kọkalẹ̀ àwọn ní kò rí bẹ́ẹ̀ táwọn kí méjèèjì láhún náà là ń sàlàyé bàbá wọ ọmọ nǹkan kọ́ lẹ́nu a sì sọ pé bẹ́ẹ̀ lórí a sì ní bẹ́ẹ̀ kọ́ ká tó wá mú un táwa fẹ́ mú bẹ́ẹ̀ ọba á sépè lésèpè láwọn tọkọ lẹ̀ má sépè lé àwa ọba á fẹ́ sépè láwa ó fi bàbá rẹ̀ síwájú ó jẹ́ ìyá rẹ̀ wá tẹ̀lé wọ́n náà wá fi tiẹ̀ náà kún ọ̀tọ̀ bá wọn. Qasim lọ́ba di wípé
yàlla wa Aisha. wọ́n wá gbé Aisha dìde wọ́n harí di rànkúnmi fún Aisha pé káwọn ó dìde káyíṣà náà kálọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá dìde wọ́n á kó àwọn ọmọ ogun òun ló bí gasuwatul jamal waqi'atul jamal jamalu tí Aisha gùn òun náà fi sọ wákẹ́ àyẹ̀ torí nítorí wọ́n sọ wákẹ́ àwọn ẹ̀ pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lógun náà máa ń mú wọ́n sọ ogun ní torí pé Sayyidina Ali ní ẹ wá ń bọ̀ wá ìwọ Zubairu àti wọ Tọ́lá tó sì gbọ́ tí Ọlọ́run sọ fún Ànábì pé wà qadna fi buyutikunna wala tabarrajna tabarrujal jahiliyyatil ula Ọlọ́run láwọn ìyàwó Ànábì nílé kọ́ máa wà kọ́ máa jáde aláìmọ̀kan ọwọ́ kó ọwọ́ gbódìdí ìyàwó Ànábì ó tún wá jẹ́ ìyàwó bọ̀dá mi ọwọ́ gbégeri àǹkúmi ẹ̀ wá ń gbé wọn bọ̀ wá ní kíá ẹ má fi nǹkan kan sí yàrá àmọ́ ẹ kàn ẹsẹ̀ àǹkúmi rẹ̀ wọ́n á kẹ́sẹ̀ àǹkúmi wọn òfin sọ ẹgẹ́ bíi wípé àbúrò ọkọ lọ́jẹ́ ó ti bá wọn ni kí wọ́n dá padà sí ilé Mádínà padà wọ́n fi dá padà ní wákà àyẹn sá lọ bẹ́ẹ̀ wọ́n sá padà gbogbo ẹ̀ ìgbà tí Zubairu ń padà lọ tó ń padà lọ sí Mẹ́dínà ni wọ́n lọ lè pa ọkùnrin kan kìnìún kan Jormus ó ti bá òun lọ pa Zubairu bọ́n wá sí pa Zubairu àwọn tí ro kan oṣù àwọn ro kan àlè wípé Zubairu dáwọn ti pa Zubairu o sí ọ̀nà o tàbí bá bú ẹkún bàbákà tó fi ma bí àlè ti jẹ́ ẹni tó lójú àánú sí ó ti bá wọn àlè wá sunkún àlè ní òun gbọ́ta nábì ń sọ wípé bashir qatil ibn Safiyya bin nar Allahu akbar pé bashiru qatil ibn Safiyya bin nar ẹni tó pa ọmọ Safiyya ẹni tí ó pa ká nábì tó kú ni ànábì ní ẹni tí ó pa Zubairu yìí ẹni tí ó pa ẹfún ló rọ pé ẹlọ́ntọ̀ ọ̀dọ̀mọ́ná àlíwá ni ajẹ́ pé ọ̀rọ̀ ànábì ti rí kalẹ̀ pé wọ́n pa ni ẹni tó pa Zubairu fún àwa ànábì ní afún ní rona àlí ò torí wípé Zubairu wá já against òun ni kó tó máa sọ pé ànábì ní fún tọ̀hún ní ro pé ọwọ́ náà lẹ́fì máa bí àlí ti jẹ́ ẹni tó ní ojú àánú sí náà wọ́n ṣe yíhun lọ tán nígbà ọ̀yá lérí wípé a ṣe kìsọ́ọ̀sùn fẹ́ni tó pa Usman lérí èyíhun náà òun àdákẹ́ lórí ẹ̀ torí Sayyidina Ali wípé bàbá tiẹ̀ wá ẹni tó pa Usman a gbọ́dọ̀ kọ́kọ́ àkọ́ọ́mà khilafa ànábì náà ibi ìjọba bá dé láì ìjọba ní wọ́n ẹ̀sẹ̀ wá di ibò ni tọ́wọ́n ní rárá àti káwọn mẹni ọpa kó tó di wípé wọ́n àdẹ̀lé mẹni ọpa ńgbà tó já sí wípé ìkí àwọn ni nǹkan yẹn ti ṣẹlẹ̀ wọ́n ní mẹni ọpa yọ wá já sí wípé fìdí ẹ ní ọmọ wa mẹ́ta ní ó fìdí ẹ ọ̀hún Muawiya òun ní ọmọ wa lu dáwùlà yẹn lọ títí tí wọ́n fi rí ẹni tí ọpa Usman eré ìwọn náà ló tún fa wàhálà sọfẹ́ ó ti wà àwọn àyè ti ṣe bíyà fún Sayyidina Ali tó ọwá di pé wàhálà ṣẹlẹ̀ wákà sọfẹ́ Sayyidina Ali àti Muawiya wọ́n kó àwọn ọmọ ogun wọ́n kó Muawiya ń bẹ ní Sham Ali ń bẹ ní Kúfà ní Iraq wọ́n wá kó àwọn ọmọ ogun pàdé ara wọn ọmọ ogun Islam méjèèjì tí wọ́n jọ bá kékeré jà ńjọ́ kìíní àná àwọn méjì wá pàdé ara wọn lérí ọ̀rọ̀ pa afẹ́ dúró lérí àga ànábì tá ànábì ó sì fi tá ànábì ọ̀pá ẹnìkan rí lójú ogun afẹ́ nìkan tí mo sọ́njú ní wọ́n bá pàdé Sayyidina Ali ó pa àwọn ọmọ ẹ̀ tẹ̀lé lógun Azani àti Hussein tẹ̀lé Abbas ọmọ rẹ̀ tẹ̀lé Muhammadu ọmọ rẹ̀ tẹ̀lé Abdullahi ibn Abbas tẹ̀lé kọ́dà Uwaisul Qarni òun náà tẹ̀lé lọ látara àfẹ́ ànábì tó ní wípé eléyìí ẹbí ànábì lélẹ́yìí òun ní tẹ̀lé Ammar ibn Yasir òun náà tẹ̀lé so lọ́dọ̀ Muawiya Amru ọmọ Asi òun náà tẹ̀lé àtàwọn míì bẹ́ẹ̀ táwọn náà pọ̀ bẹ́ẹ̀ lérí wákà aṣọ fẹ́ nìyẹn maraka yẹn èèyàn 70 ni wọ́n pa mbẹ́ 40 lọ́dọ̀ Muawiya 45 lọ́dọ̀ Muawiya 25 lọ́dọ̀ Sayyidina Ali wantasora Sayyidina Ali òun ni ogun náà àmọ́ ìwín ni ogun yẹn tí wọ́n fi parí ogun òun ni kí wọ́n lọ sí takim ẹ má wulẹ̀ jàmá ẹ jẹ́ ká ṣe settlement ká lọ ká ṣe takim ká dájọ́ ká tiẹ̀ mọ́ta lẹ́ni náà tí lójókòó lérí àga èyí náà ọ̀rọ̀ kan bí èyí náà tó fi wá dá sí wípé Ali padà wá gbẹ ní Iraki rẹ̀ tí ń jẹ́ khalifa anabi tí ń jẹ́ amirul mu'minin Muawiya náà ń bẹ ní Ṣáàmù tiẹ̀ tó náà ń ṣe tiẹ̀ àmọ́ àdó Ali ni khilafa yẹn wà ní dáwùlà islamiyya wà lọ́ba tó bá ń tún ìdákọ̀ Muawiya sínú àwọn khulafa ó ti bá wọn agídí lòun fi ṣe kíni lòun fi jẹ́ tá a sì mọ̀ wípé ọ̀dọ̀ Muawiya yìí ni àjàmá alùsùnà ti bẹ̀rẹ̀ táwa náà ń bẹ nínú ẹ̀ ọgbọ́ ọ̀ndà Muawiya ni gbogbo àyínà wà torí alùsùnà ni wá ọ̀ndà tàlí ni àwọn ṣíyà wà torí àwọn ni wọ́n ṣàyà alladhina ṣàyàú Aliyan wọ́n tẹ̀lé kú Madina lọ sí Kúfà pé àwa tiẹ̀ ni làwọn Khawarij jáde lára àwọn àlí pé àwọn ọba àdíṣe àwọn ìtò jà ìgẹ́sì àlí ni látọ̀dọ̀ àwọn Khawarij yẹn ni ikú àlí ti padà wá tó
so àwọn arìnrìn àjò yẹn pọ̀ bẹ́ẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ so ọ̀ ń tẹ̀lé mi ẹ̀ ń tẹ̀lé mi báyìí Akramakumullah. nígbà wọn rí báni Sayyidina Ali wa ń bẹ bẹ́ẹ̀ ní Kúfà táwọn yẹn sì nífẹ̀ẹ́ rẹ̀ àwọn mùsùlùmí nífẹ̀ẹ́ rẹ̀ àwọn àfáà aládìsí ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn àfáà aládìsí tẹ̀lé Muawiya náà àwọn aládìsí tó tẹ̀lé Muawiya àwọn àdìsí gbogbo àwọn Abu Hurairah ọ̀dọ̀ Muawiya ni wọ́n wà Allahu Akbar. Muawiya ni wọ́n tẹ̀lé Bóyé. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà aládìsí àwọn tí wọ́n gba àdìsí tọ́pọ̀ ọ̀dọ̀ Muawiya gbogbo wọn wà Wà. àmọ́ àwọn aládìsí tẹ̀lé Sayyidina Ali náà ló jẹ́ pé a rí àwọn aládìsí lọ́dọ̀ àwọn Shia a rí àdìsí lọ́dọ̀ àwọn Sunna àwọn àdìsí wọn wà ní jọra wọn ní tí èyí fi jọra wọn báwọn ni wípé lórí kọ̀díyà kan kò ní jọra wọn ní tí òfin jọra wọn lẹ́fìmọ̀ wípé àfi kéèyàn ó kíyèsí àdìsí bóun ni àdìsí gbogbo mùsùlùmí ò sí ní jọra wọn mùsùlùmí padà agbọ́dọ̀ papọ̀ lórí àdìsí kan tó yẹ pé yóò kó gbogbo wa pọ̀ àdìsí ń yàtọ̀ lọ́dọ̀ Shia àti ń yàtọ̀ lọ́dọ̀ eléyìí ẹ gbọ́ ibẹ̀ láti mọ̀ wípé tẹ́kẹ̀ jẹ́ pé ẹ̀hún lọ́pọ̀ nínú àwọn àdìsí yìí púpọ̀ Ẹnìkan kan wà lè jàbá rẹ̀ ẹnìkan pé tú láàsì kọ́. ọgbọ̀dọ̀ gba tiwa tọ́ra àwọn náà ládìsí tí wọ́n lò mo fi wọn dàlù kìyàmá ká nábì wo tó sọ dédé ọ̀rọ̀ tó sọ a máa rí ọ̀rọ̀ bíi 100,000 náà rà nábì kìíní kan 6,000 kìíní kan a máa rí o ti bá wọn gbogbo ọ̀rọ̀ tá nábì sọ nísìnyí òun nìkan ló mọ iye ọ̀rọ̀ tí òun sọ àdìsí ká pọ̀ lọ́dọ̀ pẹ̀tẹ́pẹ́ Ànábì ò dẹ̀ ṣàlàròyé. ẹnìkan sọ ń gbọ́ nínú kìíní kan lánàá tẹ́nìkan sọ kọ́sìn àwọn àfa àwọn akójọ ní láwọn àfa àwọn àfa wọn kójọ wọn wá ní ẹni wọn mú tíra sí Ádámù jáde méjì ọ wá kà pẹ̀tọ̀ ẹni tí ń pé sọ Buhari kọ̀lá láàfíà ó ní sọ Buhari ọ̀dá èyí ò jẹ́ àbámudiru ń bá àbámudiru wí ń ṣe rọ́dù fún wa pé ẹni tó ní bàbá tó ní sọ Buhari ọ̀lá láàfíà tó ní sọ Buhari ọ̀dá ṣé ká Ádámù rèé níbi tíra yìí ọ wá kà ibi tí bàbá ti ń wí pé tán ti ń sọ̀rọ̀ sọ Buhari wípé gbogbo àwọn àfa àpapọ̀ lè sọ Buhari pé àdìsí tọ́ dání àti bàbá ti ń sọ pé gbogbo ẹni tí ó bá jẹ́ dọ̀hát ó gbọ́dọ̀ lọ lè mọ Al-Qur'ani kó sì lọ lè mọ àwọn àdìsí gẹ́gẹ́ bí sọ Buhari nígbà bá fi wọn sọ Buhari wọn fi sàkójú pé òun làdìsí téèyàn gbọ́dọ̀ ọsà gbàrà wọn kí ni wọn á ní à mo ní Mudiru náà sọ pé sọ Buhari ọ̀dà ẹ mú kílípù kan wá tí Mudiru ti ní sọ Buhari ọ̀lá làáfíà kò sí ní tí wọ́n ń sọ ni pé èyí tí ọ̀lá làáfíà ń bẹ nú ẹ̀ ó ti yẹ báwọn àmọ́ kì í já sí pé gbogbo ẹ̀ kó wọn ní sọ Buhari ọ̀dà rárá ọ̀n tí ọ̀dà tọ́ta ko Al-Qur'ani bẹ́ẹ̀ ntọ́ta ko bá nàbì ti rí bẹ́ẹ̀ ntọ́ bú Islam tó sì bú ànábì bẹ́ẹ̀ ẹ yọ kó mbẹ́ gbọ́n yẹ bẹ́ẹ̀ èyí tọ́ da tó ṣe gbọ́ yẹ pé eléyìí da kápá ànábì lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ẹ kó o jọ síbẹ̀ kọ́dà bí ojú gaga mẹ́fà lọ́mọ yóò sì wúlò fáyé ntí bàbá ń sọnù ni so ó yìí ti wà nù ada àwọn èèyàn kí bàbá Mudiru sọ̀rọ̀ njẹ́ wọ́n sọ̀rọ̀ jábọ̀ pé ìjábọ̀ àádá wà lẹ́yìn sátẹ̀ ìbáadà àwọn ìtọ́ ó ní àwọn olùjábọ̀ máa ó ní ẹ̀ma sílẹ̀ ó ní jábọ̀ ọ̀dà wọn ní ọ̀dà wọn ní àádá ni kìí sọ òun lẹ̀sìn tẹ́wọ̀n pé yàtọ̀ fún wípé ìjábọ̀ ọ̀dà àmọ́ tó bá fẹ́ gbé kinní kalẹ̀ wọn wà ní ó tún ní ọ̀dà o wọ́n wá gbé lódì kalẹ̀ fáwọn èèyàn irú eléyìí náà mùsùlùmí kan kìí ṣe bẹ́ẹ̀ àlùmọ̀ nàbì rẹ̀ kan kìí ṣe bẹ́ẹ̀ àfa rẹ̀ tó dúró lójú ọ̀nà súnà ọ̀gbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbọ̀dọ̀ gbé ìkáyà wa tó bá fẹ́ sọ̀rọ̀ dédé tó ń tọ̀ la yazidu wala yankus èyí tó bá fi kún wọn lónìí yìí fúnra rẹ̀ abaláwọn èsè síyá èyí tó ń kí abaláwọn èsè ẹsẹ̀ ń tún abọ́nu síyá àwọn síyá tó wá jáde eléyìí síyá tó jáde pé kì í sara wa èyí tó wá ní tún láti ara yín sáà ni o ọ̀dà abábá tí yẹn bá tiẹ̀ wá jẹ́ síyá gan kálí mi yìí ní tiẹ̀ wá jẹ́ síyá nísìn nípò pèmí síyá nísìn ṣé síyá ọ̀dà ni ṣé báwọn tí wọ́n tẹ̀lé àlí ní jẹ́ síyá sẹ́yìn tẹ̀lé àlí ni sálẹ̀ òsínú àwọn kùlàfà ọ̀rọ̀ sì dùn níbi àlífà anábì ni wọ́n tẹ̀lé ambele tasi àwọn èsè síyá ambele tasi èmi èsè síyá Abubakiri àgbà fún mo gbà fún mọ́nu mo gbà fún gbogbo wọn tó àmọ́ síyá náà da Masha Allah musulumi Musulmi làwọn náà. hatta qiyam sa malikiyul mazhab náà lè mi nísìn Masha Allah lastu hanafiya wa lastu ambaliya wa lastu shafi'iya ana maliki mo ti aje maliki un o ti ba un nígbà tí n bá rí inú mazhab maliki ma ahtaju ilayhi o ti ba un atasallamu nígbà tí n bá rí inú mazhab mi wa in ra'aytu fi mazhab al-ambali ma ahtaju ilayhi tasallamtuhu tó gbà un náà àmọ́ ti jámọ̀ ń jó ní pé bàbá mọ̀ fi mazhab bí àwọn síyà yẹn náà barakallahu fikum bẹ́ẹ̀ni bàbá mọ́ fún fi nà wọ́n pé ńgbàtẹ́ pàwọ́ tá a jọ jẹ́ nǹkan kan náà tẹ́ẹ̀ tí ń lálàsí wa pa àti lójú ọ̀nà mọ́ yìí ẹ wá já lè mú àwọn orogún yín ẹjá mú wọn káyìn náà yín ní tí bàbá ń ṣe nù ní. àbẹ́ ìṣe síyà àwọn èyí ṣe síyà bàbá ó sì sọ wípé síyà wọn ní sí ọ̀dà sí àdá lọ́nà tiẹ̀ èyí tó bá kù díẹ̀ bàbá ó sọ fún wa súnà dá lọ́nà tiẹ̀ èyí tó bá kù díẹ̀ bàbá ó sọ èyí tá ń sọ fáwọn àlàfẹ́ bọ̀ yìí. ọgbọ́n bàbá wọ́n làgbélé ìta ń sọ yìí nísìn kì í ṣe àwọn tó jẹ́ àwọn sàdáàtù súnà ó ti bá wọn sàlàfíà àwọn kan bá wí àwọn kan bẹ tó jẹ́ pé wọn ò kéwú àmọ́ kéèké báyìí àwọn alágbọ̀ wí àwọn ọwà dìde wọn ò ní ti já àwọn tó ní mímọ̀ nù wọn gan kí wọ́n sọ̀rọ̀ àwọn kan dè wọn aláwọn ṣe dúdú fún bàbá bí wọ́n bá sọ̀rọ̀ wákàtí kẹ́hìn nídìí kankan mú bẹ́ẹ̀. náà bí aliwaku ọgbọ́ Sayyidina Ali kú nígbà Sayyidina Ali kú òun ni yẹsí kí láǹkó kọ rẹ̀ Hasan àti Hussein ọmọ Ali ni wọn Ànábì fẹ́ràn púpọ̀ nígbà Ali kú Hasan dìde ní Kúfà àwọn èèyàn ṣe bíyà fún Hasan nígbà Hasan dìde náà ṣe bíyà fún Hasan jẹ khalifa Ànábì so Muawiya ti wá rí pé Hasan yóò ní jẹ́ kí òun ó rí
bí bàbá rẹ̀ ò ṣe jẹ́ òun rí lò ọmọ náà ò ní jẹ́ kóhun ó ṣe kí ni kóhun rí lò ọwọ́ wa ọgbọ́n láti ṣe maslaha ó ti bá wọn kó tà sọ láha kí wọ́n jọ ṣe àtúnṣe ó ti bá wọn ó pe Hasan fàtúnṣe Hasan wa rántí ọ̀rọ̀ tá ànábì sọ jọ́tà ànábì ń bẹ láyé tá ànábì ń bẹ lẹ́ni mímbàrí tá ànábì ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ànábì ní inna hadha ibni ọmọ mi rè wa la'alla Allaha an yusliha bihi fi'atayn minal muslimin. Allahu akbar. ó yẹ ṣe ọmọ mi yìí lọ́ba dọ̀la òun lọ́lọ́run ó fi tún ìjà tí ó bẹ láàrin fíà méjì nínú àwọn mùsùlùmí tí wọ́n dájú ìjà kọ́ra wọn ọmọ mi yìí òun lọ́lọ́run ó fi yanjú ìjà ní ìpa ìjà náà rẹ̀ yóò fi ṣàtúnṣe ìjà náà ọ̀wọ̀ àná tí ń gbà tí Muawiya wá gbé ọwọ́ istisla wọ́n ṣe àtúnṣe ní Hasan wa rántí ọ̀rọ̀ ni ìrántí ọ̀rọ̀ ni tọ́ná tiẹ̀ òun náà ju wọlé pé ẹja ṣàtúnṣe olùsù mẹ́fà lérí kìláfà ọwọ́ àdìtọ̀ ọ̀dà òun sọ òun tàná sálà òun sọ̀kalẹ̀ fún ọ òun gbé àlefà bọ̀ òun sì ṣe bíyà fún ó gbé fún Muawiya nígbà tó ti lọ fẹ́ kí omi Islam tó rò akamada arúmọ́tọ̀ ó ti parí náà afàlùláwọ̀ amásàláfà nítorí ṣẹlẹ̀ ń ṣẹlẹ̀ kọjá nù òun jùlẹ̀ fún ọ àmọ́ a padà dá a padà torí múlíkù lẹ́yìn lò ọgbọ́ ọlálẹ́ fi gbà tọ́ba lóòótọ́ tọ́ba kú omi a dá a padà sí ṣúra parliament a dá a padà sí parliament a gbé kúrò ní malakiya monarchy a dá a padà sí ó ní kò sí wàhálà òun fara mọ́ bẹ́ẹ̀ Muawiya bá ń lò lọ nígbà Muawiya ń lò nígbà ya Muawiya kú sọ́yìn pé wọ́n dá a padà asàfúnlá kó tó di wípé Muawiya kú Hasan ó ti pe Hussein tí ń jábúrú ẹ̀ ìpè wa Hussein ní ìjáyọ̀ ǹda fún kólò tọ́ba lò tán tọ́ba kó mẹ́tàn á dá padà sí bí ìláfà ṣe wà lẹ́yìn ànábì lákọ̀ọ́kọ́ á dá padà síbẹ̀ eré èyí ohun tí Muawiya ti rí ní Hasan àti Hussein àwọn bá kúrò ní Kúfà wọ́n á padà wá sí Madina wọ́n á jókòó sí Madina padà nígbà tí wọ́n ti sí ìláfà mọ́ kò sí wàhálà kò sókun sọ́tẹ̀ mọ́ eré Madina táwọn wà ní Muawiya ti wá rí pé àwọn eléyìí tóun bá kú táwọn oníjọ́ máa wọn ó dé eré kìíní òun sì fẹ́ kó di wìrásà bẹ́ẹ̀ ni lọ́dọ̀ tóun òun ni ó fi wá rán ìyàwó ẹ̀ wọ́n fi pe ìyàwó Hasan òun ni wọ́n fún lówó wọ́n ní kó fún ọkọ rẹ̀ ní pọ́lísì jẹ́ ó ti bá wọn mẹ́kíbal Muawiya wa Yazid ibnuhu látọ̀dọ̀ Muawiya àti Yazid ọmọ rẹ̀ wọ́n ní kó fún Hasan ní pọ́lísì jẹ́ wọ́n fún Hasan ní pọ́lísì jẹ́ èyí tá ń sọ yìí àwọn àjàmá alùsùnà wal jamaa àwọn náà ma gbogbo ń tàn wí yìí la yakhfa alayhim shay'un min hadhihi at-tarikh min hadha at-tarikh kò sí nǹkan kan tó pamọ́ fún wọn mẹ́ gbogbo wọn náà sì dá sí lórí ẹ̀ wọ́n gbà pé Muawiya fásíkù ni àní kí la ń kó kọ rẹ̀ Yazid jàre fásíkù ni àmọ́ Muawiya wọn pè wọn fásíkì mujtahidu ni wọ́n pè ó gbìyànjú ni àbùsí ó gbìyànjú ni àmọ́ ọmọ tọ́mọ rẹ̀ wọn ò ṣe fọwọ́ kò sí máa fẹ́ rún sí wọ́n fún ní wọ́jẹ ìyàwó ẹ̀ fún wọ́jẹ wọ́n wá di wípé ìwọ òun ó di pé ń pọ ẹ̀jẹ̀ jẹ́jẹ̀ òun lágbára tí ń bílíìdì ẹ̀jẹ̀ gidi lọ́wọ́ á sọ fún àbúrò rẹ̀ tí ń jẹ́ Hussein wípé bóun bá ti kú wọ́n lè gbá ìrìnà lọ́wọ́ àyàlá wa Aisha pé kó dákun kó sìn wọn kó jẹ́ kóun ó sùn lẹ́gbẹ̀ẹ́ bàbá òun bàbá ìyá àwọn tí ń jà náà Muhammad wọn ni kó bá yọ̀ǹda àmọ́ tó bá yẹ pé ẹ̀jẹ̀ tí ń bẹ lára àwọn tóun pọ̀ yìí tẹ́jẹ̀ òun bá wá di pọ́pọ́ jù ńgbà tóun bá kú tán yóò fi affect ìlòkọ rẹ̀ tán wọ́n máa gbé wọn lọ sí bàkẹ́ àmọ́ ibi tó wù ú láti sùn lẹ́gbẹ̀ẹ́ bàbá wọn àwọn sọ bá Aisha lóhun gbọ́ ńgbà wa kú wọ́n lè bá Aisha ní bismillah kọ́ máa bọ́ ẹ wá gbẹ́sàárẹ̀ gẹ́gbẹ́ ànábì kẹ ibẹ̀ ni Hasan ọba wa àkọ́kọ́ ẹni ọkọ̀ takò ní Marwan bin Hakam òun lọ́kọ̀ takò wípé èsè kó sùn lẹ́gbẹ̀ẹ́ ànábì agbọ́pọ̀ Abubakar sùn bẹ́ẹ̀ Umaru sùn bẹ́ẹ̀ Usmanu tí wọ́n pa ebó òun ni ẹlẹ́ẹ̀kẹta nínú khulafa èsè tó ń sùn lẹ́yìn ànábì tó sùn bá tó lè sùn ní bàkẹ́ tẹ́bí wá gbé ọmọ àlí wá pé ọmọ asùn òun lọ́ takò ní Husaini lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣe munasa ó ti bá wọn pẹ̀lú rẹ̀ ó wá fẹ́ di wàhálà wọ́n fẹ́ fa wàhálà pẹ̀lú Hussein àti Marwan bin Hakam kí Abu Hurairah tó wá dìde ó ti bá wọn kí Jabiru tó wá dìde Sa'd ibn Abi Waqqas òun náà dìde ó ti bá wọn Abdullahi ibn Umar òun náà dìde àwọn yìí náà wá bá Hussein sọ̀rọ̀ wípé ọmọ tó jẹ́ wàhálà ní òtún ṣẹlẹ̀ mọ́ wàhálà tó ti lọ kọ́mọ́ tó dá mi lẹ̀ kí wọ́n gbé lọ bí òun náà ti sọ tẹ́lẹ̀ pé bí ọba wọ̀ fún gbé wọn lọ sí ẹgbẹ́ lọ sí bàkíyà òun kan wọ́n jàǹbá ọmọ ànábì láti pé kọ́mọ́ sùn lẹ́gbẹ̀ẹ́ bàbá àyà rẹ̀ àbòsíkọ́n Mashallah zulmun azim ó ti èyí wọn lọ bẹ́ẹ̀ ńgbọ́ wa lọ ní Hussein ní Yasiru bá ń de pé wọ́n wá ń bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńgbọ́ ya ni Muawiya kú ńgbà Muawiya kú Yasiru dìde ẹ ma wà lẹ́mọ̀ ojú aláwọ̀ ṣe ń ṣẹlẹ̀ ṣe ẹ̀ ń tẹ̀lé báyìí ńgbà Muawiya wá kú ọmọ rẹ̀ Yasiru tó pé tábíù ni Hasan àti Hussein sọ abẹ́lẹ̀ àwọn ojú ànábì wọn ti bí wọn Yasiru ayé Usman wọn bí Mashallah ó ti náà kí la fẹ́ lò ń bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ bá dìde Yasiru ọmọ Muawiya ńgbà Yasiru dìde olóhun fẹ́ jẹ khalifa ó ti wá le tauris láàlì ṣúrọ̀ òun fẹ́ jogún ẹ̀ ni tauris
ọfẹ́ kọ́ wà rásà rẹ̀ fóun gbọ́dọ̀ jogún bàbá wọn ó ti kó ológun ànábì wọ́n ti sọ di múlìkà ní àdúdà wọ́n wọ ayé mọ́ wọ́n sọ di ọlá tí wọ́n wọ ayé mọ́ sẹ́mi àpò ti kó ológun ànábì nù ọfẹ́ jogún bàbá rẹ̀ ọfẹ́ wà lérí àléfà bàbá rẹ̀ tálíbà bàbá rẹ̀ ọmọ ajẹ́ kìláfà ìsìlámíyà gbọ́kọ́ sí ọ wá di pé Hùsẹ́ẹ̀nì lóhun ò ní ṣe bẹ́yà fún kàkà tó wọn ṣe bẹ́yà fún ọ lérí tí èsè nǹkan rẹ tí èsè nǹkan bàbá rẹ òun ò ní ṣe bẹ́yà fún ọ lọ́ba dìde ní Hùsẹ́ẹ̀nì bá dìde pé òun padà sí àwọn ará Kúfà wá ń pe Hùsẹ́ẹ̀nì pé máa padà bọ̀ wá ká ṣe bẹ́yà fún ọkọ máa jẹ khalifa bàbá rẹ ti jẹ́ padà bẹ́gbọ́n rẹ ti sọ kalẹ̀ fún bàbá eléyìí padà wá kí wọn náà wá jẹ khilafa rẹ padà ká gbé dáwùlà ànábì padà pé èyí tí bẹ́ẹ̀ ń fèkì ní ọmọ jẹ eléyìí ní ọmọ jẹ original èyí òun ní ń lọ lójú ọ̀nà tí wọ́n fi rán àwọn ogun sí pé wọ́n lè pa Zanan bun Hanas òun ni wọ́n rán sí pé wọ́n lè pa wọ́n pa àwọn tí wọ́n pa pẹ̀lú rẹ̀ bí 71,000 ni bí 71 èèyàn bí 71 èèyàn lápá pẹ̀lú ẹ̀ ní Hussein wọ́n sì pa á bẹ́ẹ̀ wọ́n sì gérí ẹ̀ náà wọ́n gbérí ẹ̀ lọ lè bá Yẹ̀sídù wípé tọ́ àti jíṣẹ́ o Yẹ̀sídù ọmọ Muawiya àti ń já sí wípé àti kú Sayyidina Ali àti kú Hasan àti kú Hussein gbogbo ẹ̀ látara Muawiya ló ti wá ẹ wá dákun ọ̀nà dá táwọn ṣí àfi lè rẹ pẹ̀lú àwọn ọdún náà bí tí ń lọ́nu. Akramakumullah. So ìjà tó ti mú ikú tó báyìí wá báwo ni rọ́pò ṣe wà. ìdí rẹ̀ tó fi já sí wípé àwọn ṣí àwọn máa wá ṣépèlé àwọn sàábé tó kù àmì lẹ́yìn àkídà ni ó ti wà wọn lọ́dọ̀ tiwa àkídà tó wà fásidà ni. àwọn ò gbá àkídà yẹn ọ̀dà. ó ti wà wọn torí èèyàn ni wọn ń tọ́sẹ̀ láàrin wọn ni kò síbi tí yóò ti di ṣẹlẹ̀ òun náà kí n sẹ́lú náà nísìn lérí ọ̀rọ̀ ajẹ́ ìmáàmù nulẹ̀ gan ẹni fún ọ̀yọ́ ìdàtọ̀ ẹgbẹ́ náà káàdì wọ́n fi ń para wọn àìmọye ń gẹni mímbà ń gẹni mátásí Allahu Akbar yọ sẹ́lẹ̀ yìí ń wọlé báyìí ìmẹ̀nà ọgbà kúta kí a mọ̀ fi dé so gbogbo orú yìí wọn jẹ́ tuntun bí khilafa ti mari náà. ẹ ti sọ́njọ́ ni pé wọ́n bí àlí pé gbogbo àwọn tó kú yẹn. wọ́n ti bí àlí pé àwọn tó kú ní sọ̀fẹ́ láàrin ìjà wa àti àwọn tó kú yẹn àlí ní gbogbo wọn àlìjánà ni wọ́n lọ. ó ní kò sọ ọmọ nánú wọn. radiyallahu anhum ajma'in. torí ìdílé yìí ni àwọn ṣíà àti ahlùsúnnà. iná ni wọn ò fi gbàtara wọn wọn lè gbàtara wọn. àmọ́ àkídà pé ká máa ṣépìlẹ̀ àwọn sọ̀hábà kan. èyí wọn lálẹ́ àkídà yẹn ò dáa. Ibn Taymiyatul Harrani wọn bí pé Yasidu ọmọ Muawiya ńkọ́ kílẹ̀ ní sọ̀rọ̀ rẹ̀ ó ní la nazubbuhu wala nuhibbuhu la nazubbuhu wala nuhibbuhu Ibn Taymiya lóye ọ̀là àfẹ́ àláìkẹ́ àmà níbu ẹ̀wù nǹkan la nazubbuhu wala nuhibbuhu ọ̀là níbu bọ̀ àláìkẹ́ Ibn Taymiya aláwọ̀ fún àláìkẹ́ aburú tó ṣe aburú tó hàn sí gbogbo ayé ni ọgbọ́ aburú tó ṣe ni ẹ sì máa mutí fásitì ní Yasidu ibn Muawiya ní máa mú yálà yàwó tí ní sì máa lọ lè bí à ń lè rẹ́pù àwọn obìnrin gbogbo àwọn àwàbá ní ń bẹ ní lọ́wọ́ tiẹ̀ àkọọ́lẹ̀ tán kànú tán ń bú àkọọ́lẹ̀ kan gbogbo àwọn àfa àwọn súnà gan ulama súnà wọn ní ẹ gbọ́dọ̀ gba àdéhùn tọ́ba ìtọ́jú ẹ̀ wá kò sẹ́ni tọ́gbà kò sí ohun tọ́gbà fásitì ní ọ̀rọ̀ wa Yasidu ẹ gbọ́dọ̀ ká ẹ má ká fásitì nù nígbà tí ẹ bẹ fa àdìsí lọ́dọ̀ Hajjaj ibn Yusuf Saqafi tẹ̀fẹ́ gba àdìsí lọ́wọ́ rẹ̀ tẹ̀gẹ́t Ibn Taymiyyah ní pẹ̀lẹ́ annahu lam yakun rajulan salihan Ibn Taymiyyah ní oníkèsí yẹn dáadáa ó ní fanuhibbuhu tàbí wà nífẹ̀ẹ́ rẹ̀ wa la nasubbu ahadan minal muslimina bi'aynihi a sì gbọ́dọ̀ bú ẹnì kankan nínú àwọn mùsùlùmí tó ṣáájú a gbọ́dọ̀ bú wọn nínú gbogbo àwọn sahaba nabi àtàwọn tábì a gbọ́dọ̀ fẹnu bú wọn torí ẹni ò ní jẹ́ abú tó bá yẹ fáyé bá wà fún wọn láti bú wọn á bú wọn àmọ́gbà tí ọ̀sáyé rẹ̀ ní ò ní jẹ́ abú níta wà náà ò fi lè bú ẹnìkan àmọ́ àlè sọ ìjọba babalágége ò lè bú ẹnìkan wọn ò bú sọ̀hábà kan wọn ò tábì kan. àmọ́ wọ́n sọ ntọ́ bá ṣẹlẹ̀. wọ́n lè ka tákọ̀ kalẹ̀ kákọ́ọ́lẹ̀ bí àwọn sọ̀hábà àbí tó wà lákọ́ọ́lẹ̀. wọ́n rò ní jẹ́ kí wọ́n bí ọ wípé wọ́n sọ ti ń jẹ́ àkọ́ ikú. ọ̀rọ̀ mímọ̀ sí ni kí ẹ̀ wá pé kí ló yẹ fẹ́ ṣe fún anú ẹ̀sìn yóò sì ń kan fún anú ẹ̀sìn yóò jẹ́ àmà wípé wàhálà tá à ń fà lónìí bo ní ti ń bọ̀ ẹ̀ ń fa wàhálà ọmọ ibi tí wàhálà ti ń bọ̀ àyìnbá ni kí wọ́n máa fa wàhálà alùsùn náà ń bẹ ṣíà ń bẹ ọ̀kẹ́ni kan kàwáríjì ń bẹ eléyìí ń bẹ gbogbo ẹ̀ ń bẹ súnfì ń bẹ ẹ̀ wá ní a sì ń fa wàhálà wọ́n máa ń bí wọ́n pé kí ló fa wàhálà láàrin alùsùn náà wọ́n hé jara kí ló bá tán hé jara wọn àbí kọ́ tọ̀ nǹkan láti ọ̀hún ibi tí ń bọ̀ wá tó fi dé yàyí òun látọ̀ yìí èyí tá a wí bẹ́ẹ̀ bá sì rí bẹ́ẹ̀ ọ̀yà àjà wa. òun náà máa borí ẹ̀. ẹni. bẹ́ẹ̀ ni ìtàn ni òjò orílẹ̀ ẹlòmíì gbàdé sí lọ́rọ̀ àwọn máa ti ń jogún ẹ̀ ìtàn sì wà bẹ́ẹ̀ yẹn ọba sì wá ìtàn mọ́lámù yàkítà àrí àfi sọ́dọ̀rì ilé ìsàbẹ̀ ǹzàd wàlà ákìlì yéṣu ńlá káyì ọmọ àlè lélẹ̀ fi ìtàn gba ilé lọ́wọ́ yàn. ìtàn ní ìlàlàṣẹ nígbà tó bá mọ̀tàn láwọn baba kó wá náà fi máa tọrọ ìtàn lé àwọn ọmọ wọn lérí ẹ má gbàgbé ìtàn bí lè ṣe bẹ̀rẹ̀ ní. náà èyí wọn wá dúró bẹ́ẹ̀ Qasim bọ́rọ̀ anabi ti nínú la as'alukum alayhi ajran illa al-mawaddata fil qurba anabi ní ẹ bá mójú tẹ́yìn mi ẹ mójú táwọn ọmọ mi ẹ má jẹ́ nǹkan kó ṣe wọn wọ́n sì fi nǹkan sọmọ anabi bila rafa láì sànú anabi tẹ inú anabi wá dùn bá ṣe pa Hasan tẹ inú anabi ó dùn bá ṣe pa Hussein inú anabi ó lè dùn
àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà àlùmọ̀ ni wọ́n àwa kọ́ àlẹ́nu láti bú wọn Masha Allah. àti láti sọ ọ̀rọ̀ tí ọ̀dá sí wọn. Boy baba. náà báńkà èyí nǹkan قال الإمام النووي رحمه الله تعالى Imam Nawawi ọlọ́run bá wa kẹ́ ọ sọ báyìí اعلم ó ní ẹ lọ lè mà أن الدماء التي جرت بين الصحابة ẹ̀jẹ̀ tó dálẹ̀ láàrin Ali àti Muawiya ليست àwọn òkú tó sùn ليست بداخلة في هذا الوعيد. ó ní kọ̀wọ́nú àdéhùn ìyà tá ànábì sọ yìí ọwọ́ abẹ́ kàdísì wọn tẹ́mà ẹ̀wọ̀n kan nísìn tẹ́mà pé àdísì ànábì ni ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n tá ànábì wọn kí lànábì sọ. إذا التقى المسلمان بسيفهما ìzá kí ló pé إذا التقى المسلمان بسيفهما ọ̀kan sọ pé ìzá àtàkọ́ tálà mùsùlùmán àbí بسيفهما ìzá àtàwájá hàn mùsùlùmán tí mùsùlùmí méjì bá dájú kọra wọn pẹ̀lú dàbá ìtọ́ yóò dà síra wọn. فالقاتل والمقتول في àtẹni النار. tó pa ni àtẹni wọn pa àwọn méjì dọmọ náà ẹ wo àdísì ẹ wá wo àwọn sábẹ́ ṣe para wọn. حياكم الله. pé a sì bí àdísì yìí dànù àmọ́ àwọn Imam Nawawi fẹ́ tún àdísì yìí ṣe àdísì ànábìrì tí mùsùlùmí bá dájú kọra wọn àti kíní àti kejì wọn dọmọ náà àtẹni wọn pa àtẹni tí wọn pa àwọn méjì dọmọ náà Imam Nawawi wá fẹ́ tún ọ̀rọ̀ náà ṣe wọn kàn lọ ń bẹ̀rẹ̀ wọn tún ṣe ní àmàgbà bẹ́ẹ̀ ومذهب أهل السنة حياكم wọn الله. tún ṣe ní àmàgbà bẹ́ẹ̀ wọn fi sí òun náà làwọn náà bá wọn fi sí ibi àwọn náà sì gbọ́kàn nínú ni ibi ogun ọmọ àlìjẹ́nà ni wọn. náà مذهب أهل السنة masa bí àwọn alùsùnà والحق إحسان ظني بهم àti èyí tó dáa jù tí ń jẹ́ òdodo òun ni kálá níyàn rẹ̀ pẹ̀lú àwọn sàbí náà والإمساك عما شجر بينهم. ká sì mẹ́nu lọ́wọ́ níbi tó bá ṣẹlẹ̀ láàrin wọn sáà mẹ́nu lọ́wọ́ amúlọ́wọ́ amúlọ́wọ́ amẹ́nu lọ́wọ́ nítorí pé yàn mẹ́nu lọ́wọ́ ni pé àpẹ nìkan ló máa ná nínú wọn. o ti àmọ́ àka àkọọ́lẹ̀ ntí ọ̀sẹ̀lẹ̀ tó bá yẹ pé lóòótọ́ ní mo sọ lẹ́yìn kan pé lam takun fitna in lam yusajilu hadhihi at-tawarikh bí wọn bá kó àwọn àtàn yìí lẹ̀ o ti bá wọn kọ́dà lam taftar al-umma ìjọ ò ní yapa wọn ò sì ní pín àkíní yìí tí wọ́n kọ́ọ́lẹ̀ tó ń kálukú ń dé bá o ti bá wọn òun ní tó ń bu náà sí ní tí ń ṣẹlẹ̀ tá a bá fẹ́ kí nǹkan kan rú mọ́ àbí ká lè kó gbogbo àwọn tòrásù yìí wọ́n kó gbogbo ẹ̀ wọ́n parẹ́ wọ́n wá kó bóun ṣe òkúta ti kọ́lẹ̀ káwọn jíìlù tí ń bọ̀ lọ́la ọmọdé bá àmọ́ táwọn bá parí àwọn tí ń bọ̀ lọ́la ní òtún dé bá eré ẹ̀ náà ó tún wà. náà وتأويل قتالهم ìjà tí wọ́n bára wọn jà á sì ta wílò ẹ̀ á lọ ń bẹ́rẹ́ وأنهم مجتهدون ibi tá a lọ sí ni pé mujtahidun ni wọ́n ẹ̀wọ̀n kan wọ́n gbìyànjú ni متأولون لم يقصدوا معصية wọ́n wọnú ẹ̀ṣẹ̀ pẹ̀lú pé wọ́n bára wọn jà بل اعتقد كل lam فريق yaksudu al-ma'siyah wọ́n sì dàníyàn pa wọn fẹ́ ṣẹ̀ pẹ̀lú tí wọ́n sì yẹn بل اعتقد كل فريق أنه المحيق. ẹnì kọ̀ọ̀kan nù wọ́n ń pè òun ni òun right Ali ń pè òun lòun right Muawiya ń pè òun lòun right ẹnì kọ̀ọ̀kan ń pè fún right yẹ ومخالفه يأثم. ẹ sì ń sọ fẹ́nì kejì tí ń bá ṣe fanfa pẹ́lẹ́sẹ̀ ni Muawiya náà ń sọ fún tọ̀ òun náà pẹ́lẹ́sẹ̀ òun lòun right now فوجب عليه قتاله ليرجع إلى الله. ọfẹ bá òun tọ̀ òun fẹ́ bẹ́nì kejì rẹ̀ jà kó lè bá lẹ́sàn lọ́dọ̀ Ọlọ́run pé òun bá ẹlẹ́sẹ̀ jà وكان بعضهم مصيبا. wa kana ba'duhum musiba ẹ máa wo nǹkan tí Imam Nawawi wọn wa kana ba'duhum musiba ẹnìkan ló wá right وبعضهم مخطئا ẹnì kejì ò right معذورا في الخطأ ó kó sínú mistake ni mistake lẹ́nì kejì sí ẹni alákọ̀ọ́kọ́ lòun right لأنه اجتهاد. so amẹ́nì kejì tí ó kó sínú kátà yẹn òun náà gbìyànjú náà ni kọ́ra yóò tún gba aládé ẹyọ kan tó ló gbìyànjú ni والمجتهد إذا أخطأ لا إثم عليه. amẹ́ni tó bá gbìyànjú ó bá ṣe mistake kò lẹ́sẹ̀ ìyànjú ni Muawiya gbà àwọn ulama sunna papọ̀ wọ́n fẹnu kò lérí wípé Muawiya ṣe mistake Ali ló right gbogbo àfọ onísúnà ló fẹnu kò lórí ẹ̀ وقال الشيخ بن باز Sheikh Ibn Baz òun ló wá sọ báyìí أن أهل السنة ó يقولون ní àwọn alùsúnà gbogbo alùsúnà ń sọ pé إن علي رضي الله عنه Sayyidina Ali lórí ọ̀rọ̀ tí ń ṣe láàrin wọn àti Muawiya o وأصحابه هم wa المصيبون. àti àwọn tó tẹ̀lé Ali àwọn Shia Ibn Baz ń wí pé Ali àtàwọn Shia umul musibu àwọn náà right farabalẹ̀ ومعاوية. ń bọ̀ àwọn náà right ọgbọ́n jẹ́ ma pé Ibn Baz nísìn alùsúnà ni Bẹ́ẹ̀ni. àyíbẹ̀kọ́ máa dárìkà ó gbódòdó kalẹ̀ wípé àwọn òdodo tó yẹ kó ń kálukú wa náà máa ṣe kíni ká máa sọ Ibn Baz sọ wípé إن أهل السنة ó láwọn alùsúnà o يقولون ó láwọn àwọn alùsúnà sọ pé إن علي وأصحابه Ali àtàwọn sí àtọ́tẹ̀lé هم المصيبون. àwọn ni wọ́n ráìtì o ومعاوية Muawiya àtàwọn tọ́tẹ̀lé kọ́dí kíni قد أخطأ. mistake ni wọ́n ṣe o وعمل معاوية ẹ̀wọ̀n kan wà amalu Muawiya Ibn Baz sọ wípé iṣẹ́ tí Muawiya ṣe ń tó ṣe wọn o عمل بقي iṣẹ́ ẹni tó gbẹrù gbẹrù ni o ولكنه اجتهد àmọ́ ó فأخطأ. gbìyànjú ni ó sì ṣe mistake òun náà ni kó wọn ó try ni ó dẹ̀ ṣe mistake فله أجر الاجتهاد. àmọ́ ọyọ́ gba ẹ̀san ijtihad tẹ́ ma pé Ibn Baz ọkàn ọwọ́kì kí ni wọ́n sí ni torí kí ló fi wọ́ọ̀kì ẹ̀ báwọn ni pé a gbọ́dọ̀ bú sàbí tọ́ba ìpá yẹ wà lérí kéyìn ó bú sàbí ni Ibn Baz ọba bú Ibn Taymiyyah fún wa Ibn Baz ọba bú Muawiya àmọ́ torí pé àkọsáyè fún ẹnìkan láti fẹnu bú sàbí àti láti bú sàbí báwo láti wá fẹ́ yọ Ibn Taymiyyah Muawiya kó nu kíní yìí mo láti ọ̀rọ̀ rẹ̀ sí òun ni pé káàtì síbi pé uwa mujtahidun فأخطأ. fa akhata ó gbìyànjú ni ó sì ṣe mistake àmọ́ فله أجر الاجتهاد. àkọ́lá yóò tún gba ẹ̀san wípé ó gbìyànjú tòun ti bí kúṣe wà ń bí ìjà nínú àtò ibi ijtihad náà wọn padà darí ẹ̀ sí àmọ́ Ibn Baz tó tiẹ̀ lè sọ wípé Muawiya ó ṣe mistake ó sì fail
Muawiya ṣe kíni Ibn Bas ń sọ pé Muawiya ṣe mistake ṣé Ibn Bas bú Muawiya nìyẹn bántúnkà Ibn Bas قال الشيخ بن باز Sheikh Ibn Bas sọ pé إن أهل السنة àwọn alùsúnnà يقولون wọ́n sọ pé إن علي Ali وأصحابه àti àwọn Shia هم المصيبون àwọn ni wọ́n ráìtì o ومعاوية Muawiya o قد أخطأها ó ṣe mistake o Muawiya ṣe mistake ni kò yẹ kó bá lè jà ìjà àjẹbí ni Muawiya jà Ibn Bas sọ pé ìjà àjẹbí ni Muawiya jà Ali lọ́jà lérí ráìtì rẹ̀ ṣé àwa pé Ibn Bas bú Muawiya tó bú sàbí ni bàbá alágége ọ̀sọ́ tó báyìí وعمل معاوية ẹ máa gbọ́ Ibn Bas wá ní iṣẹ́ tí Muawiya ṣe wọn o عمل باقي iṣẹ́ ẹni tó gbẹ́rù gbọ́n rí ni o ولكنه اجتهد àmọ́ gbìyànjú ni فأخطأها ó sì ṣe mistake فله أجر yọ gba للجهل ẹ̀san pé ó ṣe mistake má wà ń so وسماه النبي باقيا Ibn Bas sọ pé anabi ti pe Muawiya ní Bagiyu anabi pé wípé olùgbẹ́rù gbọ́n rí قال ń في bọ̀ عمار Bagiyu mi ni tọ́ọ̀kì ẹni ọ̀bàgà àtẹni ọ̀tọ̀gà bákan náà ní sẹ́wọ̀n حياكم الله ó ti yé báwọn wọn gbọ́n pé Muawiya anabi ti pè é ní Bagiyan. ó ti pè é lólùgbẹ́rù gbọ́n rí قال في عمار anabi sọ fún Ammar تقتل عمارا الفئة الباقية anabi ní ìjọ tí ó gbẹ́rù gbọ́n rí ìjọ aláṣejù ìjọ tó aláṣejù tí ó gbẹ́rù gbọ́n rí ìjọ kò ní gbọ́ kò ní gbà òun ni ó pa wọ Ammar وهم معاوية ìgbà tí ó وأصحابه padà yá tí wọ́n padà jà ní wákẹ́ azọ̀fẹ́yì ó wá já sí wípé Muawiya àtàwọn àjọ rẹ̀ ni wọ́n padà pa Ammar Ibn Bas ní anabi ti pè é ní báàgì àrí ó ti pè é ní báàgì ṣé èébù ní Ibn Bas wá bù yìí a ṣe mú Ibn Bas ń pé ń bú sàábé lérí tí Ibn Bas kọ yìí gbogbo ń tábà sí láyé kéèyàn bẹ̀rù Ọlọ́run torí gbogbo wa náà lápàdé Ọlọ́run Ibn Bas lọ sọ̀rọ̀ yìí فعلي وأصحابه Ali àtàwọn sàábé àtàwọn àjọ ẹ̀ هم أهل العدل ẹ̀wọ̀n kan Ibn Bas ó ní Sayyidina Ali Ibn Bas ebi yóò náà kọ́kọ́ lọ ọ ìmáàmù sàlàfíyà sí ni aṣáájú sàlàfíyà ni àyíbẹ̀kọ́ aṣáájú gbogbo wa ni ọ wá sọ fún rẹ̀ wípé Ali inú وأصحابه fatiwa rẹ̀ ó ní Ali àtàwọn àjọ ẹ̀ هم أهل العدل ó ń dédé ni wọ́n o ولهم البيعة الصحيحة àwọn ni wọ́n ní bẹ́ẹ̀ àtọ́lá làáfíà bẹ́ẹ̀ àtàn ṣe fàlì bẹ́ẹ̀ àtọ́lá làáfíà ni àmà Muawiya والذين مع المعاوية àwọn tí ń bẹ pẹ̀lú Muawiya o بيعتهم غير صحيحة bẹ́ẹ̀ àtúnhàn gairu sọ̀yà bẹ́ẹ̀ àrọ́ ni o fẹ́ẹ̀kì bẹ́ẹ̀ àni ti Muawiya fẹ́ẹ̀kì original ni bẹ́ẹ̀ àti Ali fọ́tì rẹ̀ tàlí original ni Muawiya gbé àpótí ìbò ni ó ti bá wọn Ali gan ló ní àpótí lónìbò Muawiya ó dìbò ìrúbò ni Ibn Bas lọ sọ ọ̀rọ̀ tí à ń sọ yìí ẹ ṣe èmi lè yóò bu nísìn àbí ó bu Ibn Bas nígbà tí lè bu Ibn Bas pẹ̀lú ọ̀rọ̀ yìí èyí ṣe tá à ń bú bàbá lágége lérí ọ̀rọ̀ tí ń jó òdodo tí ò rújú kábẹ́rù Ọlọ́run حياكم الله náà ثم قال صالح بن أحمد ọmọ Imam Ahmadu ọmọ Hanbali kàyíwò náà ثم قال صالح بن أحمد ọmọ Imam Ahmadu ọmọ Hanbali tó jẹ́ ìmáàmù Salafiya قلت لأبي Ọlọ́run sọ fún bàbá àwọn Ahmadu ọmọ Hanbali إن قوما يقولون Ọlọ́run kan sọ pé إنهم يحبون يزيد Ọlọ́run gbọ́n mi tóun lọ tóun gbá pàwọn kan láwọn nífẹ̀ẹ́ àwọn láìkì Yazid ọmọ Muawiya ó ní mo gbọ́ ní àbáwọn gbọ́ táwọn kan pàwọn láìkì Yazid ọmọ Muawiya قال يا بني Ahmadu ọmọ Hanbali wá ní ìwọ́n mi bó ló ti gbọ́ dáadáa dárú yẹn وهل يحب يزيد أحد يؤمن بالله واليوم الآخر ìjẹ́ nìkan bẹ tó gba Ọlọ́run gbọ́ tó sì gba kìámà gbọ́ tó nífẹ̀ẹ́ Ọlọ́run tó nífẹ̀ẹ́ Ànábì tó gba pálí kìámà ń de ìjà rẹ̀ nìkan tó gba pálí kìámà ń bẹ tó jẹ́ mùmínì tí ó wà nífẹ̀ẹ́ Yazid ọmọ Muawiya فقلت ọmọ gbọ́ Ahmadu ọmọ Hanbali sọ bẹ́ẹ̀ فقلت sọ́ọ́lì ọmọ rẹ̀ wá pé òun wá dá àbálùn يا أبت wọ́n bàbá mi فلماذا لا تلعنه èyí wá ṣe ń gbà tẹ́ ẹ̀ máa yí pé ẹ̀ máa pẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ èyí ṣe tẹ́ ẹ̀ máa wá ṣépèlé kó wọn máa gbọ́n mi kútúbà kẹ́ ẹ̀ máa ṣépèlé pẹ̀lú gbogbo ohun tó ṣe قال يا بني Ahmadu ọmọ Hanbali wá lẹ́nu ọwọ́ ni wọ́n máa mi ومتى رأيت أباك يلعن أحدا níjọ́ tó ti mọ̀ mí tí mo ti bí ọ̀njẹ́ orí kí n ṣépèlé ẹnìkan rí ọmọ ní rárá onítọ̀ ní ọlá nàbí láàgbọ̀rọ̀ ṣépèlé ẹnìkan nu wa ó lè yan ònà ìjà ṣépèlé tọ́wọ́ ẹ̀pá yìí bá wà ní wọ́n gun Yazid ní àgbà pépè àwa ìgbọ́n máa gba ìpè wọn sẹ́ni àmọ́ ńgbà tí ọ̀sáyè rẹ̀ à ní ṣépè وروي عنه wọ́n tún wá gbà á أنه قيل له wípé wọ́n sọ fún un pé أتكتب الحديث عن يزيد بن معاوية ìwọ Ahmadu ọmọ Hanbali ó sì dákẹ́ kọ àdísì kan tí Yazid ọmọ Muawiya tá àrádìsì tó gbà wá ní kẹ́ kọ́ lẹ̀ sínú musnadu yín قال لا ولا Ahmadu ọmọ Hanbali pé láà wàlá kíni ولا كرامة wàlá karama kọ́lá kò ní karama kan tá kọ́lẹ̀ La ilaha illallah. bí bọ́rọ̀ Yazid ọmọ Muawiya àti òtìrínú ìjà sínú èyí wọn tó bá wọn kásáré ga èyí tó kù kásáré dà níbo lè yí èwo ni láwọn èyí tó kù ń bí rè ẹ̀yìn sórí ẹ̀ أوليس هو الذي فعل بأهل المدينة ما فعل kékeré sọ̀rọ̀ ló ṣe ní tí ọ̀dà fáwọn ará Madina ni فيزيد يزيد. عند علماء أئمة المسلمين Yazid ọmọ Muawiya lọ́dọ̀ gbogbo àwọn àfa Islam ملك من الملوك ọ̀kan nú àwọn ọba àfàǹlétè jù tó ni لا يحبونه محبة الصالحين ẹ̀yin ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ nire وأولياء الله ẹ̀yin ọgbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ bí wòlíì Ọlọ́run bí ẹni Ọlọ́run ẹ gbọ́dọ̀ kápẹ́ wòlíì ولا يسبونه ẹ̀sìn má bu tẹ́gbọ́n nísìn ẹ gbọ́dọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ òun tó òun sì di malẹ̀ òun àná ẹ gbọ́dọ̀ bu فإنهم لا يحبون لعنة المسلم المعين torí wípé a fẹ́ kí àwọn èèyàn máa bú mùsùlùmí لما روى البخاري في صحيح nínú èyí tí Bukhari gbà nù sọ ìwẹ̀ عن عمر بن الخطاب رضي Umar ọmọ àtọ́bí Ọlọ́run bá wa kẹ́
أن رجلا ọlọ́lákùnrin kan كان يدعى حمار wọ́n máa pè ní hamar وكان يكثر شرب الخمر ó fẹ́ràn kó máa mutí gan sàábé ni inú àwọn sàábé ànábì máa mutí dáadáa farabalẹ̀ inú sàábé ni máa mutí حديث بخاري àdìsí Bukhari ni ebúkọ́ ọkùnrin tán pè ní himar yìí himar náà ni wọ́n pè ọkùnrin yẹn ni máa mutí sàábé sì ni sàábé ànábì ni kọ́dà àdìsí Bukhari sì ni Umar ló sì gbà wá kọ́dà yìí máa jòkó tà ànábì òun ni máa pa ànábì lẹ́rìn وكان كل tá ànábì ọba rí ànábì tún ẹlẹ́ pé wá mùdíhìkù rọ̀sùn máa pè ẹ lọ́ bá ń pè wá yẹn lájọ ní tọ́ba ń bọ̀ àfa ń bọ̀ kọ́ sí mi jẹ́ ń sọ̀rọ̀ má dá a máa lẹ́nu tọ́ba mutí tán ànábì máa ní kún lù lẹ́gbà ní himar yẹn tọ́ba lù tán ànábì ò ní o tó gbọ́dọ̀ mutí mọ́ a máa lù dáadáa yín sì máa pa ànábì lẹ́rìn ànábì kò torí pé máa mutí ká ànábì ò ní kó jìnnà sí òun ìjọba náà ìbàdí ẹ bá ń pè wá mo ti rí ọpẹ́ jòkó tó pa mí lẹ́rìn díẹ̀ a sì máa pa ànábì lẹ́rìn kódà ẹ máa wo nǹkan yẹn kàdí ìsọ̀kan wá sọ̀rọ̀ tá ànábì sọ̀ pẹ́ وكان كلما أتي به إلى النبي tọ́ba ti wá mọ́ wádùn ànábì tọ́ba ti mutí ضربه ànábì ò ní ẹsẹ̀ lẹ́gba فقال رجل ọwọ́ di bí ẹlẹ́ẹ̀kẹta lẹ́nìkan wá ní ọlọ́wọ́ sẹ́bi lọ ọ̀fẹ́ dáa fún ọ ni ما أكثر ما يؤتي به إلى النبي ما يؤتى به إلى النبي àyèmáyé ìgbà náà máa mú ọ wá pé omu ti ń jojúmọ́ ó ní fọtílẹ̀ ní ọfẹ́ sẹ́rí ibú ni sàábẹ̀ kan bú bẹ́ẹ̀ فقال النبي ànábì wa sọ bẹ́ẹ̀ لا تلعنه ànábì wa gbọ́dọ̀ sẹ́pẹ̀lẹ̀ má láyé فإنه يحب الله ورسوله bó ti wà yí máa mutí lóòótọ́ àdánwò rẹ̀ lọ tí a máa ń nífẹ̀ẹ́ Ọlọ́run yìí sì nífẹ̀ẹ́ mi ìfẹ́ mi ń bẹ lọ́kàn rẹ̀ yìí sì nífẹ̀ẹ́ Ọlọ́run kódà ànábì sọ fúnjọ́ kan pé àní yadkhulul janna wa huwa yad'ak ànábì níbi tí ń rẹ́ ni wọn ti máa pa wá lẹ́nu ẹbí sí rẹ́ ni wọn yóò ti rẹ́ ni wà àlìjánná nù Allahu akbar. ń sì ọlọ́tì sì ni ànábì sì ni yọ rẹ́ ni wọ àlìjánná ànábì ò sì le àmọ́ ànábì ni kí wọ́n máa nà torí kọ́ máa bà mutí má kódà ń gbọ́ ọ̀dà yẹ wọn àwọn ẹ fi kún ẹgbà rẹ̀ wọ́n ẹgbà tá ànábì náà tó ni so èyí ń ta fẹ́ lò ń bẹ̀ tí sọ yìí Bukhari gbé wa ni pé ànábì ni ẹ má ṣe pìlẹ̀ èyí ń náà mú lọ́wọ́ náà fi lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe pìlẹ̀ nìkan sáré kọ́ ìdá ntàrí di mẹ́wọ̀n dáyọ̀ dúró báwọn jẹ́ wa lọ bí eléyìí ká lọ lè sùn síbẹ̀ wákọ̀ nàkọ́lá Sheikhul Islam Ibn Taymiyyah al-Harrani Ibn Taymiyyah àgbà eléyìí náà wa ìyá mo fẹ́ ká mọ̀ wípé àdìsí ní ń dá wàhálà lẹ̀ àdìsí ń dá wàhálà lẹ̀ gbogbo fìtínà yìí àdìsí ń dá lẹ̀ àti tíratàn àtàdìsí òun ló kó wa sínú òyòrò àti fìtínà tàwa àmàrí àdìsí lọ́dọ̀ àwọn súnà àmàrí lọ́dọ̀ àwọn tọ̀hún àwọn súnà wọn àdìsí tiwọn wá wọn fi mú inú bí àwọn síyà ló má àdìsí kan wá àwọn fi fọ́ àwọn eléyìí lérí àdìsí ni wọ́n fi ń nara wọn wọ́n fi ń bára wọn jà ibi tá à ń lọ́nu ni báwo láti mà bẹ́ẹ̀. قال ابن تيمية رحمه الله Ibn Taymiyyah sọ من كتاب ابن المطهر الرافضي ẹ̀ńtọ́ tíra Ibn Tahir síyà lòun tíra tó ṣe Ibn Taymiyyah wá ṣe rọ́dù fún tíra rẹ̀ ورده عليه ọ̀rọ̀ tó wà wọn bí tíra títọ̀ ọ̀hún ṣe rè قال شيخ الإسلام أما قوله Ibn Taymiyyah ní ọ̀rọ̀ tí Ibn Tahir ṣe tọ́sọ قد روى عبد الله بن عمر Abdullahi ọmọ Umar lọ́lọ́gbà wa قال أتيت النبي صلى الله عليه وسلم olóhun dọ́dọ̀ ọ ní Abdullahi ọmọ Umar lóhun lè bá anabi فسمعته يقول òun wá dọ́dọ̀ anabi òun gbọ́ tí ń sọ̀rọ̀ kan lọ́wọ́ يبلو عليكم رجل anabi ní ọkùnrin kan wọlé níbi ìwáyà kan ó ní anabi bẹnu masalasi lè kútúbà ní mímbàrí anabi wa ń sọ ní mímbàrí pé ọkùnrin kan wọlé nísìnyí o رجل يموت على غير سنتي ọkùnrin kan wọlé nísìnyí tó bá ti wọlé ẹ̀yà lọ́lẹ́ máa dáadáa rí sunna mi kí ó kú sí o ọgbọ́ kò ní kú sérí Islam فطلع معاوية ńgbà tẹ́ni wọ́n wọlé Muawiya lọ wọlé gbọ́ àdìsí yìí Ibn Taymiyyah ní Ibn Mutahhir lọ òun lọ kọ àdìsí òun tínú tíra rẹ̀ Ibn Taymiyyah wá fẹ́ ṣe rọ́dù fún àdìsí yìí wípé irọ́ lọ́pa àmọ́ náà sùn tọ́ka Ibn Taymiyyah àkọ́kọ́ mu wa ẹja wa náà kà bẹ́ẹ̀ يتلو عليكم رجل anabi lọkùnrin kan wọlé bá wa ní mọ́sálásí nìsín يموت على غير سنتي èdè Islam kí ó kú sí فطلع معاوية Muawiya lọ wá wọlé náà وقام النبي خطيبا àgbàtà anabi wa ń ṣe kútùbà lọ́wọ́ فأخذ معاوية بيده Muawiya ó sì máa pa anabi ti sọrú nǹkan òun tẹ́lẹ̀ Muawiya kan mú ọwọ́ rẹ̀ yẹ̀ sí ọmọ rẹ̀ lọ́wọ́ yìí وخرج àwọn méjì bá bínú jáde ولم kò sì gbọ́n يسمع الخطبة kò gbọ́ kútùbà anabi ma فقال النبي anabi wa sọ pé لعن الله القائد والمقود walimakul ẹ bẹ́ẹ̀ ni alikọ́ القائد walimakul anabi ni ẹni ó mú ọmọ jáde nísìnyí àtọmọ tán mú jáde anabi ni Ọlọ́run ṣẹbi láwọn méjèèjì anabi ni kà á ti dá fáwọn méjèèjì ọlọ anabi bẹ́ẹ̀. أي يوم يكون للأمة مع معاوية بالإساءة ẹjọ́ ni àwọn èèyàn tó wá dúró pẹ̀lú Muawiya lérí aburú tí ó padà ṣe àti wàhálà tí ó padà dálẹ̀ àwọn olódò sì ń jọ náà. فالجواب Ibn Taymiyyah ní àdìsí tí Ibn Mutahhir kọ ni òun wá fẹ́ fèsì lérí àdìsí. أن يقال أولا ọlá kọ̀ọ̀kan mẹ́. نحن نطالب بصحة هذا ó الحديث ní àkọ́kọ́ ni àwọn wá àdìsí sádìtọ́ lálàáfíà ni àwọn wá ẹ̀rí àlàáfíà rẹ̀. فإن الاحتجاج بالحديث torí bàbá fẹ́ fi àdìsí ṣe ẹ̀rí لا يجوز ṣe ágúmẹ́ǹtì lákìní لا يجوز إلا بعد ثبوته àfi ká àdùbàtà abárí ṣubúùtù fún tàbí fàdísì lálàáfíà ó ní ìsìnádù ó ní gbogbo ntọ́ yẹ kó ní gbogbo sára ti pèsè la tó lè fi ṣe ọjà. ونحن نقول أول- هذا في مقام المناظرة gílò pé نحن نقول هذا في مقام المناظرة eléyìí tẹ́ Ibn Taymiyyah eléyìí tí ń sọ yìí òun fẹ́ ṣe mọ̀násọ́rọ̀ ẹni tí ó bá wá bá òun dìbẹ́tì ẹ̀ ó ti bá òun kó mú síhà àdìsí yìí wá láti wá fi ṣe hújà fún un pé lóòótọ́ ni tí Ibn Mutahhir sọ وإلا tí ó bá ti wá rí hújà mọ́ wá فنحن نعلم قطعا أنه كذب a mọ̀ pé àdìsí yìí irọ́ ni wọ́n pa a jẹ́ pé irọ́ làdìsí tí wọ́n mọ̀ pé àdìsí àwọn náà gba àgbà o irọ́ làwọn náà fi àdìsí yìí kún ayé ẹ̀kọ́ Bẹ́ẹ̀ni. àmọ́ kí ló fà tó fi kólé yìí lẹ̀ wọ́n fẹ́ fi fọ́ irí àwọn alùsùnà àwọn súnà náà ní mi táwọn náà máa fi fọ́ irí tiwọn náà ọ̀yà sùn. ثانيا ẹlẹ́ẹ̀kejì هذا الحديث Ibn Taymiyyah ní àdìsí من الكذب الموضوع inú àdìsí tí wọ́n gbé kalẹ̀ ni wọ́n hun ni باتفاق أهل المعرفة بالحديث gbogbo àwọn onímọ̀ tí wọ́n máa ń pa àdìsí ni wọ́n sọ pé àdìsí yóò lẹ́sẹ̀ lẹ̀
ولا يوجد في شيء من دواوين الحديث àárín nínú gbogbo àwọn tíra hadith àkọọ́lẹ̀ hadith التي يرجع إليها في معرفة tí الحديث gbogbo àwọn èèyàn máa ń lọbẹ̀ láti máa bá hadith ṣe dáa tó ولا له إسناد معروف kò sí ìsinádù kan tó lálàáfíà bí hadith yìí rárá. وهذا المحتج به àmọ́ ẹni tí wọ́n fi hadith yìí mú hujja wa tó lóun fi ń fọ́ àwọn alùsùnà lérí لم يذكر له إسنادا ọ̀hún tó òun kàn ń sọ hadith ni kò sọ ìsinádù ẹ̀ fún wa dípò tá a mọ̀ bí ó ṣe ní sanadu tó dáa tó nsọ àfa. وقال الشيخ أبو الفرج Abul Faraj Ibn Jawzi ọ̀hún wa sọ̀rọ̀ báyìí في كتاب الموضوعات ibi wọn tó wà tó ń sọ قد تعصب قوم ممن يدعي السنة ibi tá a dàdú nánu ó ní kó ta azọba qawmun mimman yadda'i sunna ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pera wọn ló sunna tá ń pàpè mara sunna mara wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ta azọba ó ní wọ́n ń ṣe àsọ̀bíyà tèmíntèmí ó ní ń bẹ fún wọn فوضعوا farabalẹ̀ ó ní tèmíntèmí ń bẹ fún àwa tá a jó ń sunna ó ti yé báwọn afa yìí sọ bẹ́ẹ̀ Ibn Jawzi àbí فوضعوا في ذمه أحاديث fàwádọ̀ọ́ fi dhammihi أحاديث wọ́n wá gbé àwọn àdíìsì kan kalẹ̀ láti fi bú àwọn ṣíà ọ̀gbọ́ láti fi bú àwọn ṣíà láti fi múnú bí wọn. وكلا الفريقين àwọn ẹlẹ́ẹ̀kejì náà àwọn náà kọ àdíìsì àwọn náà ó tún fi bú àwọn súnà wọ́n kàn wá àdíìsì kan wọ́n sì gbé kalẹ̀ wọ́n wá fi àdíìsì wọn nà wọ́n àwọn lẹ́yìn ó tún má àdíìsì kan wọ́n fi nà wọ́n látara kíni tiwantiwa وكلا الفريقين ó ní àti kíní àti kejì على الخطأ قبيح ó ní wàláhì ó ní mistake tó lágbára tó burú jáì iná ní bẹ fún wa pé ẹyẹ máa hun àdíìsì láti fi kọ̀ndẹ́mù ṣíà kí ṣíà ayé hun àdíìsì láti fi kọ̀ndẹ́mù súnà òun Baba Alágége wá ń sọ fún wa wípé ńgbà tẹ́ ń kọ̀ndẹ́mù tàṣọ́wùfù tẹ́yìn tá ń jẹ́ sàlàfíà tẹ́ ẹ dájú kọ tàṣọ́wùfù pé ẹ̀ nà wọ́n ń pọ̀pá bàbá ni àwọn èèyàn kan àwọn nǹkan bẹ tí wọ́n ń na ẹ̀yìn náà wọ́n mú àwọn ọ̀rọ̀ táwọn náà fi ń nà wọ́n mú àwọn ọ̀rọ̀ náà wá ó ti yé so àwọn nǹkan yẹn ni àwọn afẹ́ sàlàyé láti fi mọ̀ wípé àdíìsì ni wọ́n fi ń nara wọn báwa bá wá rí àdíìsì tí ọ̀dà nínú ti alùsùnà nínú kìtàbù alùsùnà kasọ̀híhìl Bukhari wa Muslim tábàrí tí ọ̀dà ń bẹ àwójúnù àmú èyí tó dáa tábàrí tí ọ̀dà nínú ti ṣíà à ní tẹ̀lé àjùnù àmú yìí tábàrí wípé ọ̀dà lọ́n àhíwá ṣíà yìí àìmọye àdíìsì nínú kìtàbù sẹ̀há kútùbù sẹ̀há tọ́já sí pé kò sálàáfíà ń bẹ wọ́n kàn lọ lálàáfíà ni n ti ń bẹ nínú ọ̀rọ̀ tí ń sọ iṣẹ́ rẹ̀ ní lálàáfíà àmọ́ wọ́n pé àdíìsì lálàáfíà wà ní wọ́n bá àdíìsì lálàáfíà sọ̀rọ̀ wọn lálàáfíà jùlẹ̀ mú yìí tó bá lálàáfíà kò lò so à ń lo sọ̀rọ̀ Bukhari à ń lo sọ̀rọ̀ Muslim Baba Alágége náà sì ń lò títí dìsí wọ́n lò Baba Alágége ń lo sọ̀rọ̀ Bukhari dìsí wọ́n lo sọ̀rọ̀ Muslim dìsí wọ́n lo Musnad Hanbali wọ́n lo ti Tirmidhi wọ́n lo ti Nasa'i wọ́n lo ti Ibn Majah wọ́n lo Muwatta Maliki gbogbo ẹni wọ́n lò àmọ́ èyí tí ó bá ti da tó bú ànábì wọ́n jùlẹ̀ èyí tó bá tún ànábì ṣe tó tún Ìsìlámù ṣe wọ́n mu bẹ́ẹ̀ làwa náà wá ń tẹ̀lé ọ̀gbọ́ nahnu talamizuhu àwa tá ń jọ Baba Alágége eri manahaji baba mudiru la wana wa manahaji un sire o ti ban yabni wala yahdim ima man kan ki wu kan o gbo wa yuyassir wala yu'azzir ima qur'an ba yan ni e le koko bí manahaji Maulana mudiru markazi wa nu so àwọn ẹ̀kọ́ tí baba wa ń kọ́ wa ẹ̀kọ́ náà pọ̀ tó yẹ ká gbámú àwọn tá jẹ láǹfààní nbembe tó pọ̀ ko sin nínú àwọn ẹ̀kọ́ tí baba ń kọ́ wa ọmọ akéwú tó bá jọ ọmọ akéwú tèrè rẹ pé tèrè rẹ fako ó yẹ kó ti rí mímọ̀ nínú gbogbo tí ń lọ yìí kìí tọ́lọ̀ àbá nìkan ló ti rí ó lọ́dọ̀ àwọn tí wọ́n ń tako bàbá al-mu'aridun ó rí lọ́dọ̀ wọn wal-munkirun ó ti àwọn tí wọ́n ń tako bàbá ó rẹ̀ kọ̀ mú lára wọn bàbá náà ti ń sọ wípé bó ti rí ní kò yé yín ní ẹ̀gbọ́n ní báyìí lọ́lọ́ ó rí sí ẹ̀mú wọ́n wàá so gbogbo ẹ̀pọ̀ eré ẹni ó ti wá mú nǹkan tí wọ́n bá mọ̀ pé ọ̀fẹ́ lù ń bẹ̀ ó sì máa lékún ní mímọ̀ látara rú àwọn nǹkan báyìí àmọ́ ká máa wípé Baba Alágége ń dá wàhálà lẹ̀ wọ́n dá wàhálà ọmọ adáró yẹlẹ̀ ọmọ àṣegínì kan ọmọ ọmọdé wo ni wọ́n yọ ti kó wá tí wọ́n ń lù wá ṣe bí mímọ̀ náà ni aláìmọ̀kan ni wọ́n máa wípé Baba Alágége ń dá wàhálà lẹ̀ aláìmọ̀kan inú onímọ̀ dùn ni pé wọ́n tún gbé ní táwọn máa jẹ di ayé bẹ̀kọ́ ẹ lákùn tó dọ́lọ́ ńgbà tó lórin kan gbọ́ lórin kan kọ́ ni kí Saheed Òṣùpá kẹ́nìkan gbà kí Saheed Òṣùpá ni wọ́n dá wàhálà lẹ̀ pẹ̀lú orin Òṣùpá dìde ni Saheed Òṣùpá a ní wọ́n gbé ní tí mo mọ̀ á jẹ́ dé aláàṣẹ la ìjọba ti bí ẹnìkan bá ti dá wàhálà orin lẹ̀ oníwọ̀n Òṣùpá ẹgbẹ́ tí mo máa jẹ dénú wọ́n wá bẹ̀rẹ̀ sí oní ọmọ wa yá yakuya bí Baba Alágége bá dá ọ̀rọ̀ mímọ̀ lẹ̀ ó yẹ kí wọ́n náà wí pé wọ́n gbé ń tọ́ mọ̀ jẹ dénú ni wọ́n máa sáré kéwì wọ́n dá wàhálà lẹ̀ mọ́ àfa òní mímọ̀ kan òní sọ pé Baba Alágége dá wàhálà lẹ̀ òní mímọ̀ àfa òní wíbẹ̀ bí o ti rí nù kọ́sìm ibi tá a sùn sí lónìí náà so ní ọ̀rọ̀ ni tí kò sọ̀rọ̀ kan mọ́ tọ́ ká ṣàdúrà fáwọn jàmáà kọ́lọ́n kọ́ wọlé Ànábì wa Muhammad gbogbo àwọn olùwò wa gbogbo àwọn olùgbọ́ wa. alábíà ó sì máa bá ọba òun náà ni ẹrú Ọlọ́run tó lóun níbà nírọ̀lẹ́ yìí àmọ́ngbà tóun bẹ̀rẹ̀ sí ní gbọ́ ọ̀rọ̀ alábíà sì dé alábíà yóò máa lọ bẹ́ẹ̀ ó tún ṣe bàmá alibarikola Muhammad Rasulullah yóò bá wa san gbogbo jama lẹ́sàn olórí pẹ̀lú ògo Ọlọ́run ọba tó ní ẹ máa rí gbọ́ kí sì ń wọlé sí yín la gbogbo bá ti ń wí látàárọ̀ yín nísìn ẹni Ọlọ́run ọba kún ní ọgbọ́n láti inú yín wá kò ní gbọ́ wáyé ẹni ọba tinú gbọ́n ọgbọ́ ẹni ọba tinú gbọ́n òun ní gbọ́rọ̀ wáyé tó sì jólúgbọ́n
tí èsà rẹ̀ sà àgbáyé bàbá tó jó lúgbọ́n. tí èsà rẹ̀ sà ẹni ọba jó lúgbọ́n lọ́gbọ̀n tá à ń wíyè kí ẹ bá gbogbo àǹsà látàrọ yìí kí ẹ wá nígbà náà gbogbo ń ta wí òye òun àbí kọ́ wá ní gbogbo ń tọ́ ń sọ yìí nísìn kí láǹfààní tá a fẹ́ jẹ́ ń bẹ́ ẹnìkan ọ̀wá ọ láti jàǹfààní ń bẹ̀ tẹ́lẹ̀ torí èyí jàǹfààní ọgbọ́ èyí jàǹfààní so àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ tẹ́ ẹ sì ń tẹ̀lé tí sì ń wọlé sí yín la tẹ́ ẹ wá ń fi ń kọ́ sa ara wọn ẹ̀ ń sì kì í yàtọ̀ ara wọn ẹ̀ wá ń so pọ̀ ń sì ń dùn làákà yìí ò ní bàjẹ́ kò ní jọba alibarika la mo tún wá tọrọ àánú ọlọ́run fún yín látòní kọ́wọ́lá babalagége gbogbo bí tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń wò wá lónìí ọlọ́run jẹ́ àánú ọmọ báyìí ọlọ́run jẹ́ orí ọmọ báyìí kí gbàdúrà ọmọ ṣẹlẹ̀ nú ayé ọlá muhammadu bá a ti ń sàdúrà fún yín ní gbogbo ìgbà náà nù ni bẹ́ẹ̀ látún máa ṣe fún yín bẹ́ẹ̀ orí ọmọ pọ̀ fún yín àánú ọmọ pọ̀ fún yín ẹlòmíì ń bẹjọ kí ìbànújẹ́ ń bẹ lára rẹ̀ àmọ́ ìfẹ́ babalagége oúnjẹ ó dúró wípé yẹn wò tó bá parí tán yóò tún wá fẹ́ padà sínú ìbànújẹ́ rẹ̀ wọ́n dópin lónìí o tún wọnú ìbànújẹ́ mọ́nú ayé rẹ̀ o ní wọnú wàhálà mọ́nú ayé rẹ̀ a sì kí ọmọ wa yín orí ọmọ wa yín gbígbàdúrà ọmọ wa yín àlùyọ ọmọ wa yín àánú ọlọ́run ọmọ wa yín ọlá muhammadu rasulullah yóò wá sọ yín lọ́wọ́ àwọn òyún àwọn ojú tí sẹ́ ojú mọ́nilá téèyàn fi dé èèyàn mọ́ àwọn ojú tí sẹ́jú mọ́nilá tá àlùbáríkà fi kù lára ẹni àwọn ojú tí sẹ́jú mọ́nilá tí gbogbo nǹkan yóò fi dàrú ẹnìkan bí ẹnìkan àti ìyá kan wájọ ṣe fàáfàá ń jò ní ìyá wọn wá wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń bá sẹ́jú mọ́ ọlá ẹ̀jọ́ gbé lára ẹ̀ ó ní kò sí tó ṣe ọba bí ọ̀dà kọ́ dáwò dáwò ó kó bára rẹ̀ yàtọ̀ wọn lóhun oníbẹ̀ ni ẹ̀jẹ̀ ń gbọ́ ọgbà ẹ̀jẹ̀ dérí 19 ní bọ́n fàáṣàn gbé aláwọn lo àwọn àjò kan àwọn sí gbẹ́rẹ́ fún àwọn àti àwọn tó ẹgbẹ́ àwọn ti sọ́rọ̀bọ̀ ni wọ́n ń fa ẹ̀jẹ̀ sí ilá nísìn wọn ló sọ́rọ̀ nígbà ọgbà dé 19 wọ́n sọ wọ́n kọ́ra sọ pé wọ́n àti alábájá làwọn já wọ́n lè bá àtọ̀ wọn ni yóò ti ẹbí ẹni sọ ti sú tọ́wọ́n lòun nípa àbájọ́ ti máa gba ẹ̀jẹ̀ yóò gbà dé ọgọ́rùn ẹni sọ́sù ọlọ́sù ǹtọ̀ ẹfún lé pupa kó mú yìí ma pé pupa ma sẹ́rọ̀ wọ́n á fún lé pupa mú epo pupa kọ́ sí la ilaha illallah wọ́n kàn fún lẹ́jẹ̀ ẹyọkan tó fún aláfíà sí ẹnì kan wá pé pàkẹ́ bá ti mọ̀ pé pupa yóò ti fún ti pẹ́ ẹ lè mà ẹ̀rọ rẹ̀ ní mẹ́rọ ẹ̀ bó o sì mẹ́gbẹ̀rún jẹ́ káàtì ọba sísìn ẹ̀mẹ́ kò ní fún ọ kò ní sẹ́fún gbogbo orú àwọn ojú bẹ̀ tí wọ́n máa bàtẹ́ ní jẹ́ ọlọ́run ní wọn sí wa lọ́mọ làwọn káwọn ó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ká máa wà ní tí ọ̀sọ́nù kí ká máa fọ́n bù sí wọn ọlọ́run ló gbé fún wa wọ́n là mákọ̀ ọjà àfa àkọ́wá nígbà náà kò sí tún ó ṣe ẹ̀ wọ́n bá rí ọkọ̀ àtún orí àkàṣe fún ọ wọ́n sì fásitì inú ayé láyé wa nígbà tára bá ní ọ̀dà nìkan wà ní ó ti dàbí kó wọn kókùn fún nígbà wọn gbà mú ọlọ́run ní wọ́n gbà mú ọlọ́run ní ọlọ́run jà máa bẹ dáadáa assalatu wassalamu alayka ya rasulallah ó díjọ́ friday ama báyọ̀ kúrò assalatu wassalamu alayka ya nabiyallah ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ fún yín. ok báwọn èèyàn dùn gan wọ́n ti gbà lálùkọ̀ yìí gan wọ́n ní àdúrà yìí prayer point méjì ni. ok aláwọ̀ kọ́ ká tọrọ ẹ̀ ní gígùn tó pọ̀ àti àlàáfíà ara tó gbádùn àlàáfíà ara tí mọ́ tán òsì tí mọ́ tán ìṣẹ́ lẹ́nu àwọn àlùfáà imam wọ́n ní ká ṣe làkọ́jà àpò àti ìlàfi àlékún okun ara àlékún àlàáfíà tinú omi tinú kásán tinú ẹ̀jẹ̀ tinú egungun tinú làákàyè tinú gbogbo ara ọlọ́mọ fi jẹ́yìn láyé ẹ̀ ń tẹ ọmọ aráyé lọ́rùn ayé gbádùn ọlọ́run jẹ́ ìlú gbádùn ara yín ọlọ́run jẹ́ ìlú kó gùn kó pọ̀ kó pẹ́ kó dùn kó ṣe lè wò kó dáa kó dùn kó pẹ́ tó àwọn ọmọ ọlọ́run tó dáa jù bẹ́ẹ̀ lọ. لا إله إلا الله محمد رسول الله لقد جاءكم إلى في رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت بسم الله الرحمن الرحيم إلى في قريش فليعبد رب هذا البيت الذي أطعمهم من جوع وعد الله الذين كفروا بكيسه ẹyọ kan délẹ̀ àtọ́lọ́hún kan tó ní àwọn tó ní kátà ìṣe máa ń so àwọn ń gbádùn rẹ̀ àwọn fẹ́ wo ìgbẹ̀yìn rẹ̀ ìgbẹ̀yìn atáyé sí ọ̀dà tí ẹ̀yìn ò rí bí ó ti rí rẹ̀ bismillahir rahmanir rahim الله الذين كفروا بغيظهم لم ينالوا خيرا وكفى الله المؤمنين القتال وكان الله قويا عزيزا قل موتوا بغيظكم انه عليم بالصالحين bọ́lọ́wọ́n ti ṣe náà nù bọ́lọ́wọ́n ti ṣe náà nù wọ́n bá bí nísìnyí wípé kí ni ọmọkùnrin yìí ṣe fún ọ kò ní rí nǹkan kan wí wàláhì kò sí àmọ́ torí kọ́ wàá rí nǹkan kan wí tó o sì wí bẹ́ẹ̀ ni wọ́n tó àwọn òní gbẹ̀yìn rẹ̀ kùlùmùtù ìṣèkò bẹ́ẹ̀ ọlọ́run ṣe fún gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ máa bá wa dá wọn lóhùn ọlọ́run sàn ilé sàn wọn bẹ́ẹ̀ ni kẹ́ ẹ máa bá fún wọn létí ẹ máa bá wa dá wọn lóhùn ìyàwó rẹ̀ ọ̀gbá ọba ìpá àfa ni ìyàwó rẹ̀ ọ̀gbá làfa àwọn ọmọ rẹ̀ ọ̀gbá làfa bóun ni o ṣe ní bínú àwa àní ìyàwó rẹ̀ gbà pé ìyàwó rẹ̀ òun ọ̀gbá ó làfa àwọn ọmọ rẹ̀ ń dádì àgbàyìn làfa bóun ni o ṣe wá ní bínú àwa ọgbọ́kọ́ sí kóun náà máa bá ìbínú tí ń bínú náà ní ọ̀pá bí ó ti rí fún un subhana rabbika rabbil izzati amma yasifun walhamdulillahi